Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Okay, ẹ ṣé gan ni. Ní ìgbà tẹ́ mọ̀ pé tẹ́ bá ti lọ ṣe political campaign yín, gbogbo nǹkan tẹ́ bá ti promise wọn pátá kò ṣẹlẹ̀ tẹ́ máa ṣe ńbẹ̀. Why lying to them? You are evil, Nigeria government, you are evil. Ẹ ti wá tọ̀ wọ́n títí tó fi tí Nigeria fi pé 60 years of age. Ní Germany, ó dẹ̀ pé 65 years ní retirement age wọ́n bí. In the next 5 years, ẹ máa wọ retirement age as a Nigeria. Kò sí nǹkan kan ní Nigeria kan gógó bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹni tó bá báyìí, òun ló mọ̀. Ẹ ń fìyà jẹ wọ́n, ẹ lọ campaign, ẹ parọ́ ńláńlá irá kàbìtìkàbìtì kan tẹ́ mọ̀ pé ẹ̀ ní ṣe, ẹ tún wá ṣe, ẹ parọ́ ẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì. Gọ́ọ̀mẹ̀ntì á fún yín lówó tẹ́ bá lẹ fẹ́ ṣe títì, ẹ gbowó ẹ̀, tẹ́ bá lẹ fẹ́ ṣomi, ẹ gbowó ẹ̀, oko nǹkan tẹ́ bá lẹ fẹ́ ṣe, wọ́n á fún yín lówó ẹ̀. Ẹ mú owó, ẹ pè láàrin ara yín, ẹ fún gọ́vnà, ẹ fún vice yín, ẹ fún akatan general tiẹ̀, ọba gba tiẹ̀, ìjòyè gba tiẹ̀. Àwọn chairperson àgbà tí wọ́n gbogbo yín ẹ̀ ṣàṣe rádaràdẹ kan ṣe bí wèrè. Nǹkan tẹ́ ti promise wọn títí ẹ̀ fún wọn, ẹ tún wá pa wọ́n lé lórí wọn ò bí yín, àwọn ọmọ wọn yóò bí yín, ọ̀ntì ìgbà tẹ́ tún wá yan àwọn SARS wèrè. Ẹ ti bà oyè wọn jẹ́, ẹ ti pa wọ́n sílé, èyí tó ní master degree holder kò níṣẹ́. Èyí tó kọ́ ṣe owó kò sí náà, kò sí nǹkan kan. Aṣẹ́wó gan ò tà ní Nàìjíríà mọ́ torí àwọn ọkùnrin tó máa kówó fún wọn gan ọ̀rọ̀ owó náà. Lẹ́yìn àwọn politicians kò tún sẹ́nibodì tó tún lówó ènìyàn tó lè náwó ènìyàn ní Nàìjíríà. Ẹ ti ya wèrè. Àwọn ọmọ yẹn wá bọ́ síta nígbà tó jẹ́ wípé torí iPad lásán, iPad, what is iPad? What is iPhone? Àwọn ọmọ yín the most expensive one ẹ tún máa lọ order fún ní gan ni fún àwọn ọmọ yín àti ìyàwó yín. Ṣé ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀kàn déédéé lọ́sàn gangan tẹ́ ẹ̀kàn déédéé kó àwọn ọmọ ẹgbẹ́ ó yá jẹ́ kí n lọ ṣe shopping fún yín táwọn gan ọmọdún shopping tẹ́ ẹ fẹ́ ṣe fáwọn tẹ́ ẹ lọ ń já tí ẹ rọba Ferrari fáwọn ọmọ. Ẹ bọ́ síta o, SARS Nàìjíríà ò rí yẹn o, kẹ́ ẹ lọ arrest àwọn ọmọ Ọ̀tẹ́dọ́lá àbí kẹ́ ẹ arrest Ọ̀tẹ́dọ́lá o. Ṣùgbọ́n àwọn ọmọ kò lè nìyàn ordinary iPhone tó bá mú dání ẹ ná lọ jí ni, ẹ bẹ̀rẹ̀ ẹ máa kàn kìbọn, ẹ pa wọ́n, ẹ fi gbogbo àwọn ọmọ ẹ fi dá òbí wọn lójú, ẹ wá mú ti yẹn wá kẹ̀ wọ́n, ẹ ń kẹ́ wọn, ẹ ń gẹ̀ wọ́n, ẹ ń rè wọ́n, ẹ lè jẹ wọn mọ́. Torí wípé ilé tí a bá fi tọ́mọ ìrì ló máa wò. Àwọn ọmọ wá bọ́ síta, wọ́n ní ẹ má pa wá mọ́, ẹ má pa wá mọ́, ẹ fi wá lọ́rùn sílẹ̀. Wọn ò wá bá yín jà,
ẹni kí ni àwọn ọmọ wọ̀nyí fẹ́ gbogbo nǹkan tí wọ́n list nígbà náà lọ́hùn-ún tí wọ́n láwọn fẹ́ mo bí yín ní federal government Jídé Sanwó-Olú àti gbogbo àwọn tó kù ẹ Tinubu tó torí ẹ̀ tó waste ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ tó fi rọrí tó fi ṣọ̀gùn àìkú mo bí yín ní èwo nínú gbogbo nǹkan tí wọ́n demand fún ẹ̀kan mention ẹyọ kan torí pé bàbá Gòsìmẹ̀ bàbá Ọ̀ṣínbàjò bàbá Bíntín Professor Bíntín ẹ̀bọ́ bí torí ẹ̀yin náà bọ́ síta ńgbà náà wá tì yín jáde wọ́n ní kẹ́ wá àdírẹ́sì àwọn èèyàn bí wọ́n gbọ́ sí yín lẹ́nu ẹ bẹ̀rẹ̀ sí ní parọ́ iwájú pọ̀ mọ́ tí pàkọ́ bẹ́ẹ̀ lẹ́ ń wí gbẹ́gbẹ́rẹ́ tó bá dé yẹ eléyàn Ọlọ́run ni yín wà láyé ìsúnmọ́bi tọ́lọ́run wọ Ọlọ́run ò mọ́bi tẹ́ wà torí èèyàn kò lè ní ẹ̀mí Ọlọ́run kó lóun mọ Ọlọ́run kó máa wúrú ìwà tẹ́ ẹ̀ wù àtìgbà tẹ́ ti wà bẹ́ẹ̀ àṣẹ VP kò sí dáúdì kò sí nǹkan tẹ́ ẹ jámọ́ nǹkan ẹyọkọ bẹ́ẹ̀ tẹ́ ẹ ṣe ẹjọ́ ẹ bá wa tọ́ka sí ẹ bọ́ síta ẹ tún wá ń wí ọ̀rọ̀ dúdú fáwọn yúùtù mi come on worry we are sorry we did this we are sorry we disappointed you we are going to do it we are going to correct the situation everything will be corrected very very soon Jídé Sanwó-Olú I challenge you because you came out and addressed these children you promised them a lot of things that if only they will give up on that protest that they are going to do it àtijọ́ tẹ́ ti pa àwọn ọmọ yìí tán tí ọ̀rọ̀ yìí ti lọ nísìnyí Jídé Sanwó-Olú ò bọ́ síta kó wá sọ gbogbo nǹkan tẹ́ promise àwọn ọmọ wọ̀nyí èwo lẹ tí ì ṣe nínú ẹ̀ ẹyọ kan báyìí ẹ̀ ṣe àwa wí tán ẹlẹ́sẹ̀ ti judicial panel tẹ́sẹ̀tì tó jẹ́ wípé kò lórí kò nídìí kò sí nǹkan kan títí tó jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n wá ń lọ ní kànkan. ẹ wá múlé ayé ẹ sọ́dà wáì lọ ẹ ti gbàgbé pé gbogbo ẹni tá a bí nínú obìnrin kí ó bá ìlọ́jọ́ ìláyé òkú ń sunkún òkú akáṣọ lérí sunkún ara wọn bó bá wù kó pẹ́ títí láyé ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé inú obìnrin láti bí ọ àbẹ́ afi abẹ gbé ọ jáde kúrò nínú obìnrin ó ti di dandan ó ní ìbẹ̀rẹ̀ ó máa ní òpin kí ló wá wálé ayé má yà fún. ṣé inú yín bu ni Nàìjíríà gọọmẹ̀ntì ẹ̀rọ pé tẹ bá ti kú owó tẹ ní sílé ayé property tẹ ní òun lẹ fi máa rọrùn wọ̀ ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ ẹjọ́ mi bẹ lọ́rùn àròdákẹ́ ẹjọ́ bẹ lọ́rùn bìbà fún yín àrò ìdákẹ́ ni ẹ̀rọ ẹjọ́ ẹ̀jẹ̀ kísà níyà nínú iná ìléru inú iná ayérayé níbi tí iná ti ń jó ni tí ẹran ara yín já tó tún tí mi tún padà síbẹ̀ ẹ jẹ kísà níyà aya yín á jẹ kísà níyà ọmọ yín á jẹ ìyà. ẹ wá parọ́ iwájú pọ̀ mọ́ ti pàkọ́ Jídé Sanwó-Olú lóǹkọ́ ó ti kọ́kọ́ sọ pé Lagos state governor does not have the power to invite the military or to control the military. You said you mọ kankan nípa àwọn military bó ṣe débẹ̀ at the end of it ẹ tún sọ pé ẹ̀yin lẹ tún invite wọn ṣùgbọ́n ẹ sọ pé kó lọ pààyàn why are you shooting yourself on the leg. mọ̀rọ̀ pa tẹ́yìn bá rò ìpọpọlọ yín kú ẹ rò pé gbogbo everybody lọ́pọlọ wọn dojú dé lélẹ̀ ìtajọ kò sí ó dẹ̀ máa lẹ́tìkẹ́ gan ni o ó dẹ̀ máa lẹ́tìkẹ́ gangan ni o Ọlọ́run mọ̀jú kẹ́ ẹ̀ pààyàn ibi táyé yín rún jẹ́gẹ́ sí nìyẹn tẹ́ bá ti réyàn tó sòótọ́ ọ̀rọ̀ fún yín kẹ́ ẹ máa wá dírẹ̀sì ẹ máa wá location ẹ lẹ fẹ́ pa èèyàn mélòó gan lẹ fẹ́ pa tẹ́ bá ti wá pa wá tán ẹ̀yin gan ẹ má kú mọ́ ẹ̀yin olórí burúkú àgbà ìyà olóòórùn gbogbo Jídé Sanwó-Olú ó promise àwọn yúùtù ní ìgbà tí wọ́n ṣe protest pé kí wọ́n stop ẹ̀ ó ní gbogbo nǹkan tí wọ́n demand fún ó máa ṣe. And I'm challenging you now, Governor Jídé Sanwó-Olú. Tell me mention one out of those things that you have already promised those children that you have executed it. Say it now and let us hear it. The only story that one gbọ́ ni wípé àtìgbà tí wọ́n ti become a Lagos State governor, you have never buy one official car for yourself. Did we even choose you or voted for you to go and be buying yourself a car? We said you should go there and represent us. And do good, make a life bearable for the citizen. And you promise them, you even swear. Then, Governor Jídé Sanwó-Olú, we are waiting.
we are waiting. àìbọ́síta kó wá bẹ̀rẹ̀ sí ní ẹsẹ̀kútì kan tó ṣe eku ò ní ké bí eku fún yín mọ́, ẹyẹ ò ní ké bí ẹyẹ fún yín mọ́, ọmọ ènìyàn ò ní fọ̀n bí ọmọ ènìyàn. ara ni yín, á ní ọmọ yín, á ní ìyàwó yín. gbogbo nǹkan tẹ́ bá fi sín jẹ ẹ sín jẹ ni, ẹ gbé mi ládùn ni, ẹ fi ẹ̀jẹ̀ wẹ̀ ní. gbogbo nǹkan tẹ́ bá fi ṣe agbára tó jẹ́ agbára ayé ta fi ewé àti egbò ṣe. abẹ́ ti gbàgbé ni pé bàbá mi lọ́run, ọba tó tẹ ewé téwékú tó tẹ egbò tégbò rọ̀run, ó ti bàjẹ́. ayé yín máa rún jẹ́gẹ́ ní òfò lẹ́ máa ṣe bí omi ẹ̀fọ́. ayé yín máa bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń pọ́ gbogbo àwọn Nigeria citizens lójú, òfò lẹ́ máa ṣe. ẹ ní jèrè iṣẹ́ yín tọmọtọmọ. àtúwítán social media ẹyọ kan péré ìkan tó kù tí Nigeria citizens tó fi ń ṣàgbéjì ara tó fi ń dunra wọn nínú, ẹ̀túnlẹ̀ tún fẹ́ gbà lọ́wọ́ wọn. ẹlẹ́fẹ́ máa regulate ẹ̀ nígbà tó bá wù yín. díẹ̀ mà ló kù, ẹ̀yin òpònà ayírádà. tẹ́yìn bá dàbí Ọlọ́run ni ẹ̀ mà ní jẹ́ kójò rọ̀. ẹ máa wojú ká ẹ tó fún níyàn ní àlàáfíà. ẹ kọ́kọ́ wojú náà ká ẹ tó sọ pé atẹ́gùn ó yá bá mi fẹ́ sí i lára. ṣùgbọ́n Ọlọ́run ò jọ yín, ó ti mọrú ẹ̀dá tẹ́ máa jẹ́. Ọlọ́run ò jọ yín. Ọlọ́run mi ò jọ yín. àti APC àti PDP ìkan ògbé kan bí òwú jago ṣágo ń búgò. inú gbogbo yín bu, inú yín jàn. ó lè pàtì. Nigerians kí ló ṣe yín? kí ló ṣe yín? nǹkan tó tún máa yà mí lẹ́nu ni pé come 2023 pẹ̀lú ìyà burúkú tó fi ń jẹ yín náà, ẹ̀yin lẹ tún máa dìde tẹ́ tún máa lẹ́ǹ campaign fún wọn. ṣọ́ ṣe yín ni. ṣé ó yẹ kó di come 2023 ká tiẹ̀ tún gbúrò election ní Nàìjíríà pé èèyàn kan bọ̀ òun sọ pé òun fẹ́ wá dìbò as anything èyíkéyìí tó bá lóun sọ pé lásán ká ẹ ti mú òkò, mo ní ká ẹ yẹ ìgbé burúkú ká ẹ lọ jẹ̀wà tí ò jiná, ká ẹ mú ìtọ̀, ká ẹ dájọ́, ká ẹ jẹ́ kó wú, ká ẹ lọ máa dàlù wọ́n bẹ̀, ká ẹ mú òkò catapult ká ẹ lọ máa tá fún wọn bẹ̀. kọ́kọ́rí burúkú lọ gbogbo ẹ̀yin YouTube mi, gbogbo bàbá yín àtàwọn ìyá yín, ẹ máa sọ fún wọn tá ẹ bá rí wọn tó bá bọ́ síta come 2023 tó sọ pé àwọn fẹ́ wá campaign orí burúkú kan. ìyá anybody tá a bá rí níta, ìyá anybody tó bá bọ́ síta ni mo sọ fún yín. mọ̀kàn tó ṣubú tẹ̀yìn this time around o, ríbi sásí ikú ló máa pa yín ní kankan. gbogbo ìyá anybody tá a bá rí níta tẹ́ ẹ wọ dangọrọ yọ aṣọ orí burúkú, aṣọ òfò yín, ẹ̀yin ọ̀lẹ olè aláìníṣẹ́. nígbà táwọn ẹgbẹ́ yín, ẹ̀yin obìnrin òfò tẹ́pẹ́rẹ́ yín ní political party, kìkìdá aṣẹ́wó tó jẹ́ pọ́n pàṣẹ yín kiri bí ẹran ni bí ajá, ayé yín ti lu. nígbà táwọn ẹgbẹ́ yín wà nínú ọjà tí wọ́n ń tajà, olóko ti roko, olódò ti rodò, ẹ máa fi aṣọ ẹ máa fi wọ́yẹ̀pẹ̀ kiri aṣọ ẹ̀sìn, ẹ lẹ́ ń ṣe pátì wèrè kiri, ọ̀lẹ olè olóòórùn yín. kò sílé babaláwo tá ẹ̀mọ̀ tán, oògùn burúkú lẹ fi lé ayé yín wá ṣe. come 2023 gbogbo yín kó kú ilé kó gbọ́, kó sọ fún toko kí àdó kó gbọ́ kó rò fún ọ̀bẹ. ẹ̀yin ṣèkàṣèkà tẹ́ mọ fídíò kọ́ọ̀tì, ẹ má jẹ́ kó jẹ́ pé ibi tẹ́ bá ti fẹ́ ṣèbàjẹ́ nìkan, tẹ́ fẹ́ da ayérú, tẹ́ fẹ́ ba ayé jẹ́ nìkan lẹ máa mọ nǹkan kọ́ọ̀tì. ẹ kọ́ọ̀tì ibi tó ti máa ṣàwọn ayé lóore náà. ẹ bá mi kọ́ọ̀tì àwọn ibi tó bá máa wà ṣe pàtàkì níbẹ̀ fún àwọn ènìyàn láti gbọ́, ká fi máa la àwọn èèyàn létí. ẹ má torí tèmi, torí mo mọ̀ pé tẹ́ bá wo ti ìwà mi àtọ̀rọ̀ ẹnu mi, ẹ ní ṣí ẹ̀ ṣó yìí, ẹ kàn bá mi ṣí ẹ̀ nítorí àwọn tí mo sọ pé mo stand fún, àwọn ọmọ kéékèèké from 0 to 35. àwọn àgbàlagbà kan tó ti dàgbà tí wọ́n tilẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní asset, tẹ́ ẹ bá fún wọn ní àǹtí tó máa wò wọ́n rírí, wọ́n á sorí ẹ̀kodò, wọ́n mọ̀ nǹkan tó fẹ́ tẹ̀, tẹ́ ẹ bá tẹ̀ ẹ́ gan tó bá réyàn bẹ́ẹ̀ wọ́n á sá. These are the people tí ìyà ń jẹ, tí wọ́n ní alábàárò, tí wọ́n ní alábàásọ, tí kò sí olùrànlọ́wọ́ fún wọn. These are the people tí mo stand fún. ẹ jọ̀ọ́ ẹ bá wa share kí wọ́n lè rí gbọ́. lẹ́yìn ìgbà tẹ́ máa lọ ṣe police, tẹ́ máa ṣe campaign, ẹ promise wọn gbogbo nǹkan tẹ́ promise wọn. ó ní àwọn ọmọ wọ̀nyí wọ́n wá bí yín ká ẹ ṣe fún wọn. kàkà tó yẹ ká ẹ tún ní ọ̀rọ̀ rẹ lẹ́nu ká ẹ ṣe é, ká ẹ ti bẹ́ẹ̀ bá tiẹ̀ lè execute 100%, bó ti èjé 20, 30 àbí 40, 50%, ṣó pọ̀ jù ni. ẹ tún ṣe é, ìṣẹ̀lẹ̀ tún pa wọ́n lé, ẹ tún pa wọ́n lé orí ẹ̀.
tó bá dẹ̀ tún yá ẹ̀ tún wá padà wá ẹ̀ lè fẹ́ wá contest as what? ṣó tiẹ̀ yẹ kó léèyàn tó yẹ kó gbóhùn yín ni? ṣó yẹ kó léèyàn kó tiẹ̀ gbọ́rọ̀ yín ni? Nigerians, wake up from your slumber. Àsìkò ta ní láti fìmọ̀ ṣọ̀kan, ẹ má jẹ́ àárẹ̀ ojú ọ̀nà lẹ̀ ká máa wọnú gbó lọ. Ẹ jẹ́ ajé dìde. Yorùbá now, ẹ ti ẹ̀já ṣe nísìn. Yorùbá yo. Yorùbá yo bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yo. Yorùbá ronú ó ṣe fún yín. Ẹ ronú mọ́. Bàbá Ògúndé jókòó ó wo kàsà ó wò kése orin yẹn bọ́ sí lẹ́nu. Orin náà lójoojúmọ́ ló ń tuntun sí. Ó lẹ́ yoyoyo bí iná alẹ́ rúrúrú bí omi òkun. Ó ní Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ẹ mà ti dèrò ẹ̀yìn, ẹ mà ṣe bàbá mọ́. Wọ́n mà ti fẹ́ sọ yín dẹni ilẹ̀ ẹ̀yin tó jẹ́ wípé orí la fi ní ṣe tí ò gbúdọ̀ dìdí láéláé àfìgbà tẹ́ ẹ lajú kalẹ̀ tẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ àlè àárín yín ìmọ̀tara ẹni nìkan tí ìmọ̀tara ẹni nìkan ti bà ayé wọn jẹ́ tó jẹ́ pé me sickness ó ń wọ́rí ayé wọn from generation to generation. Ẹ jẹ́ kí wọ́n tà yín lẹ́rú fún àwọn ọmọ ìran darandaran tí wọ́n níran tó ní gbogbo country táwọn bá ti dé àwọn máa ń gbabẹ̀ ni àwọn dẹ̀ wá láti gba Nàìjíríà àwọn dẹ̀ máa gbà á wọ́n ti wá fẹ́ sọ yín kúrò lórí báyìí wọ́n ní ìdínà fẹ́ fi yín ṣe. Ẹ dẹ̀ jókòó síbẹ̀ èyí tó yẹ kẹ́ dìde lójú oorun yín rádaràda lẹ̀ ń bá wí èèyàn tó ló ń bu yín lẹ̀ ń wá kiri ṣé èmi ló yẹ kó jẹ́ nǹkan tẹ́ máa lépa ẹ̀ kiri àbí kẹ́ ṣàtúnṣe nǹkan tó ń bọ̀? Ẹ wá gbọ́ o èmi ò ní sinmi o níwọ̀n ìgbà tẹ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ní kí yé sọ̀rọ̀ yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wọ́n ní kí yé sọ̀rọ̀ yín ìdí tí mo ṣe máa dákun láti máa sọ̀rọ̀ yín ni ò yé mi torí wípé tá a bá wí tá a bá fọ̀ any small thing sìn yín ẹ bọ́ síta bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ ní ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin kìíní kan oríṣiríṣi orúkọ lẹ máa ń sọra yín ẹ̀ẹ́dẹ̀wà fọ́ṣọ́nì kò síbi tá a ti rí yín rádaràdà lè bá kiri pẹ̀lú ọjọ́ orí yín ẹ wo àgbàlagbà ni yín tí ò bá padà yé yín mọ́ ẹ lọ pákíwẹ̀ kẹ́ lọ jókòó ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wọ́n ẹ fi wọ́n sí ẹ lọ sí mẹ̀dọ̀ èyí tẹ́ ti jẹ nínú owó Nàìjíríà ó ti tó yín ẹnìkan yìí jẹ́ kí lè fẹ́ àgbàlagbà tó bá jàjẹ ìwẹ̀ yìí ó ti dandan kó rúgbẹ́ ìdélé ẹ má rúgbẹ́ sí délé tẹ́ ẹ bá kọ̀ tẹ́lẹ̀ ní kúrò ẹ ṣẹ̀sí. ẹ má ṣe léyà mọ́ léyà wọ́n ní má dárúkọ yín wọ́n ní má sọ̀rọ̀ nípa yín mọ́ ẹ lè halẹ̀ mọ́ mi ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ní tìjú ojú ìtìjú kékeré bẹ́ẹ̀ I don't know now. I remember that. Who go fit shame the shameless? Who go fit shame the shameless? Èèyàn tí ò bá ní tìjú kò ní tìjú náà ní. Ẹ jọ̀ọ́ ṣé èmi ló yẹ kó máa lépa mi kiri pé lẹ fẹ́ pa mí ẹnu ẹ ti mú jù ó sòótọ́ rẹ̀ ẹ ń bú yín ni ó ṣe kinní kan ìgbà tẹ́ mọ̀ pé nǹkan tí mò ń sọ ó ń dùn yín mo fẹ́ kó dùn yín ni. Ìgbà tó ń dùn yín ṣe bí nǹkan tí mo wá sọ yẹn tẹ́ bá sọ pé ká dẹ́kun ká má sọ mọ́ nǹkan ta ní kẹ́ ẹ ṣe ẹ̀yẹn wá lọ ṣe kẹ́ wá wò bóyá a tún máa sọ̀rọ̀ sí tí ò bá ṣe pa máa ṣe oṣù ká ti máa gbé yín rù tí mo máa kẹ́yìn mo máa gẹ̀yìn ni. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́ bá sọ pé bẹ̀bẹ̀ yín stubborn ipe ẹ sán lórí gan wàláì àwa gan ẹ̀yin lẹ́bí wà ẹ̀yin lẹ́bí wà ọkà bọ́mọ lè ó bóró ẹ ti bí ọmọ lẹ̀ ti bí oró gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ ti bí wa àpọ̀ irú wa òpọ̀ o ṣùgbọ́n ìkankan nínú wa báyìí oró la jẹ́ fún yín tamọ́ ti iye tí ń jẹ́ yéye a máa ta yín pa ní tìrántìrán. Bàbá Ọ̀ọ̀ni bàbá mi Ọ̀jájá Ògúnwùsì Ọ̀jájá the second kábíyèsí o kádé pẹ́ lórí lọ káṣẹ kó pẹ́ lẹ́nu yín kán rí kése kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ yín kí ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí kó dọkíní ẹ pẹ́ lórí àpèrè bàbá yín o kábíyèsí ẹ̀yin kábíyèsí ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá kí ló dé ganan kí ló tilẹ̀ ń ṣe yín à ń kì yín à ń sà yín ẹlẹ́ẹ̀mẹ́ni ó kú ṣé ó mà ṣe o ó ṣe ojú gbà wá tì fún yín ẹ ṣe fi yangàn we are not proud of every one of you from head to toe
we are not proud of you bó ti ń wò mọ́ gbogbo ọmọ ilẹ̀ kò tó jíire bí yàtọ̀ fún àwọn èmi ò ní yé sọ nítorí pé bàbá mi ọba ńlá wọ́n sọ wọ́n ní àsìkò tí a wà yìí pọ̀ ọmọ àlè ti pọ̀jù láàrin àwọn ọmọ kan nílẹ̀ Yorùbá yàtọ̀ fún àwọn ọmọ àlè àárín wa tí wọ́n rí ojú ọ̀nà ńlẹ̀ tí wọ́n wọgbó lọ torí ohun tí wọ́n fẹ́ jẹ àwọn ọ̀lẹ olè tó ti rò ó pin gbogbo wa ẹ̀yin ọba ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá yálà láfẹ́nifẹ́re Àmọ̀tẹ́kùn àkọyà àìkọyà gbogbo nǹkan tó bá wù kẹ́ pera yín ẹ̀yin lẹ́mọ̀ ẹ wá bí páàkì sí we are not proud of you and you should be ashamed of yourself gbogbo yín pátápátá tá bá wá wí task force ẹ máa lérí oògùn ẹ ń lérí oògùn mẹ́mi èmi lẹ wá ó mà ṣe o ó tún ṣe lẹ́ẹ̀kan sí fún gbogbo yín èmi lẹ ń lérí oògùn mọ́ èmi lẹ sọ pé fẹ́ ṣe níkà lẹ́yìn Jésù lẹ́yìn ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá àwọn tó ń dúnkokò mọ́ yín tó ń gba àṣẹ lẹ́nu yín àìwọ́ndẹ̀ táwọn kan bá ṣe sọ pé àṣẹ ń bẹ lẹ́nu ọba èwo ń bẹ mo ní ọba èwo ni àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ ń bẹ àwọn tó ń dúnkokò mọ́ yín àwọn ọmọ darandaran tẹ́yìn sọ yí pé láyé ẹ̀ lè dọ̀bálẹ̀ kí wọn ní ọjọ́ sí ṣùgbọ́n ẹ ti ń lá ìdí wọn nísìnyí torí olè torí àlìkọ̀jọ́pọ́n torí pé ẹ fẹ́ kí gbogbo ilé ayé kó jẹ́ ti yín ẹ fẹ́ kí àwọn ọmọ kò lénìyàn kí wọ́n pọ̀ kó má jẹ́ èèyàn ọ̀ǹtì nǹkan tí òye yín ni o èmi ò ní dẹ́kun eléyìí o àyàfi ìgbà tí Nàìjíríà bí ilẹ̀ Yorùbá ní ibi tí ta gba ilẹ̀ Yorùbá nation mú kan tilẹ̀ ti sọ pé ta bá tún gba Yorùbá nation ìjà wákẹ́ ìkan sí ìyẹn ló máa wá jẹ́ final torí pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nation nígbà náà ó máa fi wé ọ̀rọ̀ tí bàbá mi sọ nínú ìwé mímọ́ ni èpò àti àlìkámà Bíbélì sọ pé ó ní Ọlọ́run sọ pé ẹ fi èpò àti àlìkámà ẹ fi wọ́n sílẹ̀ kí wọ́n máa dà papọ̀ ó ní tó bá tó àkókò kan a ó yọ èpò kúrò nínú àlìkámà a ó kó pamọ́ bẹ́ẹ̀ ni èpò la ó dáná sun ráúráú torí pé kò wúlò ṣé wá rí nígbà yẹn ṣé ti rí wípé ìdí tí ẹ̀yin ọ̀bàyéjẹ́ ilẹ̀ Yorùbá tẹ́ ọ̀bàyéjẹ́ tẹ́ máa bálẹ̀ lọ ní ìgbà náà Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda yín ká ẹ máa dàgbà láàrin wa torí ó fẹ́ fi ayé yín ṣẹ̀sín apá yín ní ẹ̀pẹ́ ọjọ́ yín torí pé ìkànnì yín ẹ ti ṣẹ̀ sí Ọlọ́run ká lè mọ irú ẹbí tẹ́ ẹ ti wá àìmọye ẹbí ní ilẹ̀ Yorùbá tó já sí wípé orúkọ yín ò tún gbúdọ̀ ṣẹ mọ́ ní ilẹ̀ Yorùbá kò ní sẹ́ni tó máa bẹ́bí yín ṣe fámìlì yín á dohun àkọ́tì ẹ sì máa bá wa dàgbà torí pé tó bá di àsìkò yẹn tá a bá gba Yorùbá nation àwa kọ́ ló máa ṣe nígbà yẹn Ọlọ́run ló máa yọ ẹ̀yin èpò kúrò láàrin àwa àlìkámà nígbà náà ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá bàbá wa Ọọ̀ni ọ̀dà náà o èmi kọ́ ni mo wá sọ o àwọn ọmọ ilẹ̀ Yorùbá pátápátá náà ní Sister Dara ẹ bá wa bí kábíyèsí wa Ọọ̀ni wọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yín kurukuru yín nínú Aso Rock wọ́n ní kí ló ń dálé lórí ṣé kò ṣe pé tó ti fẹ́ lọ fi wáyáwó. bàbá wa Ọọ̀ni àwọn ọmọ ilẹ̀ Yorùbá wọ́n pè mí wọ́n ní ká bí yín wọ́n ní kí ni wọ́n ní kurukuru yín kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yín ní Aso Rock lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ló ti mú ìfúnra wá wọ́n láwọn fúnra sí ẹ̀dẹ̀ dákẹ́ àgbọ̀ nǹkan kan ẹ̀kan ń lọ ẹ̀ ń bọ̀ ní lọ́dọ̀ wọn lọ́hùn-ún wọ́n ní àwọn fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ gangan àwọn ò ní kẹ́ bọ́ síta kẹ́ wá sọ ṣùgbọ́n àwọn èèyàn kankan láàrin wa tí wọ́n lè pàṣẹ mẹ́sẹ̀jì kan tó ń ṣẹlẹ̀ wọ́n láwọn fẹ́ mọ̀ torí pé kò ń pẹ́ yín tí nǹkan tó bá ti pè yín fún tó bá ṣáà ti máa pè ẹ̀yin àtẹ tó máa pè yín tó máa pè ẹbí yín àti fámìlì yín kò kàn yín ẹ ti bọwọ́ lùwé ti yín nìyẹn ẹ má tún lọ tà wá this time around o ẹ má lọ tà wá o tẹ ẹ bá lọ tọwọ́ bọ̀wé kankan tá a mọ̀ ń pa ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ tán tẹ bá wá sọ pé táwọn gọ́ọ̀mẹ̀ntì kan wá dé pé ọba kan àwọn ọba kan níbì kan àwọn àgbààgbà kan wọ́n ti foríkorí wọ́n wá gbé yín dìde ó ní kẹ́yìn lọ máa sáìn ẹ lọ sáìn kankan ọ̀nà our behalf tí àmọ́ kankan pa ẹ̀ Ọlọ́run ẹ̀yin lẹ máa rọ́pò wọn o ẹ̀yin lẹ máa lọ máa bá wọn fà àwa ò rán yín o ẹ fi kọ́kọ́ lọ wá o ẹ fi tó wa létí nǹkan tẹ lọ sáìn lẹ ọ̀nà our behalf o nǹkan tẹ lọ ṣe kùrùkẹrẹ ní Aso Rock àmọ́ o ẹ bọ́ síta kẹ́ wá ṣàlàyé o níbi tí ọ̀rọ̀ délé yìí ọ̀rọ̀ kùrùkẹrẹ à ń ṣe nǹkan ní òkùnkùn tọ́lọ́run bá ń rí yín àwọn ìgbọ̀ngàn afẹ́ rí yín ni afẹ́ rí yín yes afẹ́ rí yín
mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá àtàgbàgbà a jókòó síbi igi ìṣọ̀rùn yín. Èmi personally mo ní èṣù, mo dé mo wá bá yín jẹ, mo ní mo wá bá yín mu, mo ní mo wá bá yín gbé, ẹni kò sí ààyè, mo ní bóò lẹ ti sọ pé kò sáàyè ní gbogbo ara yín ìbáyìí wà lẹ ṣóṣó orí imú yín mo máa yọ duplex síbẹ̀ ni. À ń ṣọ́ yín lọ́wọ́, à ń ṣọ́ yín lẹ́sẹ̀, bẹ́ẹ̀ sùn à ń ṣọ́ yín, bẹ́ẹ̀ jí à ń ṣọ́ yín. Ẹ mọ̀, ẹ jẹ́ tètè bọ́ síta kẹ́ wá sọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kùrùkẹrẹ yín kò gbúdọ̀ bí nǹkan tá ò fẹ́ o. Kó má jẹ́ pé látọ̀dọ̀ yín láti máa béèrè. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, èmi ò lérí mọ́ yín o. Ṣùgbọ́n ìyà tó ń jẹ àwọn ènìyàn mi ó ti tó, ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ gbogbo yín ẹ̀ ṣe kankan. Kò sẹ́lẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ nínú yín, ẹ má sọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́ ẹ ti rẹ́dì láti sọ̀rọ̀, tẹ́ ẹ dẹ̀ rẹ́dì láti ṣàtúnṣe, láti gbé ìgbésẹ̀ káàdẹ̀mọ̀ nǹkan tẹ́ ń ṣe, ẹ ní oore ọ̀fẹ́ láti sọ pé èèyàn kan ń sọ̀rọ̀ sí yín. Torí tó bá jẹ́ pé à ń sọ̀rọ̀ sí yín, ọ̀rọ̀ tá à ń sọ yẹn ó ń dùn yín, nǹkan ta ní kẹ́ ṣe ẹ ti lọ máa ṣe. So níwọ̀n ìgbà tẹ́ ẹ ti ṣe, ẹ gbọ́ nǹkan tá à ń wí náà nìyẹn. So nǹkan tó bá wá padà ṣẹlẹ̀ létà, ẹjọ́ ń bẹ lẹ́ran àròdákẹ́ o. Gbogbo yín pátápátá tìran yín escape nínú ogun tó wà nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni kíní kan ló sọ pé òun mọ̀ pé òun máa lọ, òun ní ṣùgbọ́n kóun tó lọ a fi àpá sílẹ̀ fún yín. Ẹ lè rí bí gbé gbà this time around. Gbogbo yín láti bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ṣú. Ẹ̀yin ìkà. Mi. Bàbá gan wọ́n ṣẹ̀ṣẹ̀ ra Rolls Royce. Kábíyèsí bàbá láàfin. Kábíyèsí bàbá o, bàbá mi o. Ẹ wò ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ kò sí nǹkan tẹ́ fẹ́ fi mí ṣe. Ẹ̀yin lẹ bí mi. Mi ìjámọ̀ nǹkankan níwájú yín, kódà mi tó èèrà níwájú yín. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú ogunlọ́gọ̀ àwọn ọmọ tẹ́ bí ní ilẹ̀ Yorùbá, èmi rèé ìkan lára àwọn tó dìde tí à ń béèrè fún ẹ̀tọ́ tó yẹ ká ẹ ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ. Ẹ gbọ́dọ̀ rí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni pé mo bú yín. Èmi ò tó láti bú yín, bíbú yín ò gbẹ́nu tèmi. Ẹ̀yin ara mi sunpa jẹ́ ní tìrantìran. Àbí kò yé yín? Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ń sọ fún yín. Mo ti máa ń sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá nà ní pàpà lọ̀rọ̀ tèmi dára. Ẹni tó bá tabá kó má fi ṣèbínú ṣe ni ká ẹ lọ túbẹ̀ ṣe. Ọ̀rọ̀ pé ta ló bí ọmọ yìí kọ́? Kí ló ṣẹlẹ̀ ṣó o mọ̀? Abẹ́ lọ́tọ́rí tèmi pọ̀fọ̀. Ọ̀fọ̀ tẹ́ ẹ̀ lè pa fọ́mọ darandaran tó wá ń jẹ́kọ̀ ilẹ̀ Yorùbá. Ọ̀fọ̀ tẹ́ ẹ̀ lè pa fún àwọn ọmọ darandaran tó wá ń pa ìran Yorùbá. Èmi lẹ́fẹ̀ẹ́ wá pa fún. Èpè tẹ́ ẹ̀ lè gbé àwọn màálù àtàwọn darandaran tí wọ́n fẹ́ wá sọ orí adé dorí ilẹ̀. Èpè àti àṣàsí tí ẹ̀ lè ṣẹ́ fún àwọn darandaran tí wọ́n fẹ́ wá gbógun tì yín, tó ti gba àṣẹ lẹ́nu yín, tó ti rẹ́dì, tó ti plan, tó ti ṣe tọ́sẹ̀ láti gba adé lórí yín, tí wọ́n fẹ́ ká mọ nǹkan tó ń jẹ́ ọba mọ́ nílẹ̀ Yorùbá, tó fẹ́ sọ ọba di emir mọ́ wa lọ́wọ́. Èmi lẹ wá fẹ́ fi practice. Ó kù díẹ̀ káàtó ni bàbá. Gbogbo ẹ̀yin bàbá mi ó kù díẹ̀ káàtó. Gbogbo ẹ̀yin alágbára àtẹ̀yin tẹ́ ní á má dárúkọ yín. Bá àdàbà bá dárúkọ yín, oore ọ̀fẹ́ ni fún yín. Ẹ jámọ̀ kọ́kọ́ la ṣe dárúkọ yín. Tẹ́ bá ní á má dárúkọ yín, kí ló kàn mí? Tá bá ní èèyàn kan má jóná mọ́lé, tó bá lọ fẹ́ jóná mọ́lé wà lẹ́tàlẹ̀, kò sí nǹkan tí mo fẹ́ irú ẹ̀ ṣe. Tá bá dárúkọ oore ọ̀fẹ́ ni fún ẹ. Àìdárúkọ ẹ ìwọ ló máa yé ẹ. Ayé ò gbójú kúrò lọ́rọ̀ ẹ nìyẹn. Ọ̀rẹ́ ìwọ̀n ọmọ ẹ mọ́ ló jẹ́ bẹ́ẹ̀. Wọ́n pa ẹ́ tì nìyẹn bí aṣọ tó gbò. Next please. Bàbá Aláàfin of Ọ̀yọ́. Personally mo love yín gẹ́gẹ́ bí ọmọ tí ń love bàbá. Love ọmọ sí bàbá ni mo sọ bàbá mi o. Ẹ̀kan tí ẹ lè fẹ́ rè mí, ẹ lè gbẹ́sẹ̀ lé rè mí, mi ti darúgbó. Ṣé mọ̀ pé àwọn under 15, 16 like that. Èmi ti darúgbó. Kò sí nǹkan tẹ́ fẹ́ lò mú tẹ́ fẹ́ fi irú èmi ṣe báyìí. Àwọn sisters mi àtàwọn tí mo ti tó bí lọ́mọ nínú wọn. Bàbá mi Láàfin ìkan tìjú gbà ni. Kí ló dé tí gbogbo ọ̀rọ̀ kìí ṣe lórí ìjàpá alábàáhùn? Kí ló dé every time tá bá ti sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin ní ṣáá ní gbogbo ìgbà? Kí ló dé gan bàbá mi? Kí ló dé? Ẹ ṣàtúnṣe gbogbo kíní yìí o. Ẹ̀yin olórí ní ààfin ọba bàbá mi Aláàfin, ẹ̀yin kò ń ṣe olórí, ẹ̀yin ìyá mi àgbàlagbà o. Ẹ̀yin olórí láàfin bàbá mi Aláàfin of Ọ̀yọ́ tẹ́ jẹ́ àgbàlagbà. Kábíyèsí forí adé o.
mo wólẹ̀ forí adé omi ilé rí yín fín o ìyá mi lẹ jẹ́ o ẹjọ́ ẹ̀yin Sérékodé tẹ́ ẹ̀ ṣe rádaràda rédèrèdè nínú ààfin bàbá mi Aláàfin ẹ̀yin ni mò ń bá wí àgàgà ìwọ tó ń pè ní Muinat àbí Muina whatever tó porúkọ rẹ̀ shame on you ẹ̀yin olórí kéékèèké ayé yín rùn bí ìgbọ̀nsẹ̀ ẹ ní ìtìjú ẹ̀yin ọ̀lẹ olè abìkan òkú lábẹ́ ẹ wà lábẹ́ ọkọ ẹ tún yàlè ẹ tún ṣe bí olórí burúkú ẹ ń hùwà ìbàjẹ́ ẹ ń hùwà ìdẹ̀tí ẹ ń ti gbogbo wa lójú ẹ ń ṣẹ̀sín ẹ ń ṣẹlẹ́yàmọ́lẹ́yà ẹ ń fìyà ẹ fi ń ṣayọ̀ ìfun yín ti jàn ẹ mọ̀ a ti pariwo ọmọ táṣọ ò bá ti ká ẹnu ò lè ká ẹ̀yin Yorùbá ẹ̀yin Yorùbá ẹ jẹ́ á máa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ jẹ́ á fàyè gba òótọ́ ọ̀rọ̀ láàrin wa àbí kò yé mi báyìí ẹ jẹ́ á fàyè gba òótọ́ ọ̀rọ̀ láàrin wa ẹ má jẹ́ á rí ọ̀nà ńlẹ̀ ká máa wọgbó tá a bá ti rí ọ̀nà ńlẹ̀ tá à ń wọgbó gbogbo nǹkan tá à ń lépa yìí kò ní tẹ̀ wá lọ́wọ́ tá a bá rí nǹkan tí ò dáa nǹkan ìtìjú ẹ jẹ́ ká sọ síta tá a bá sọ síta kò ṣe pé a fi ń bú wọn a fi ń pe àkíyèsí wọn sí pé kíní kò yẹ kẹ́ rí bẹ́ẹ̀ yẹn ẹ ṣàtúnṣe ibẹ̀ ni kò ṣe pé kẹ́yìn kan máa sọ pé ẹ yo ń bú ẹni wọ́n ṣe kíní kan rárá o Yorùbá mo tún sọ mo ní ẹ jẹ́ ká fòtítọ́ ṣe é for how long la fi máa avoid the truth ní ilẹ̀ Yorùbá ó dọjọ́ tí ẹ bá rí dúdú tẹ́ pè ní dúdú ọjọ́ tẹ́ ẹ bá rí pupa tẹ́ pè ní pupa ìjọ náà ayé agún eku aké bí eku ẹyẹ aké bí ẹyẹ ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn àníkà ẹyẹ ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ọ̀tá tó o bá fẹ́ jẹ́ ọ̀ṣáká jẹ́ ọ̀ṣáká tó o bá fẹ́ jẹ́ òṣoko jẹ́ òṣoko ọ̀ṣáká òṣoko ẹni bí ní ṣerú ẹ̀. ẹ̀yin obìnrin mo rí many videos many things tó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé mo rí pé àwọn sisters mi àwọn ìyá mi àti ń dìde àwa gan ní ọ̀rọ̀ ilé ayé yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwa ló ń ká lára ju àwọn bàbá wa lọ àwọn bàbá wa bẹ́ẹ̀ ni wípé àwọn ọkùnrin wo ti ń rẹ̀ yín ó ti ń sun yín ẹ wá ṣe bí ọmọdé bẹ́ẹ̀ dẹ̀ ni lóòótọ́ ni ọmọ lẹ jẹ́ sí wa torí pé àwa nìyá yín àwa la lóyún yín fún oṣù 9 tá a bí yín ìyá la jẹ́ fún yín ìyá yẹn la dẹ̀ máa jẹ́ títí láíláíláíláí. kí ló dé tí gbogbo ọkùnrin ilẹ̀ Yorùbá tẹ̀ ń ṣojo kò ṣe gbogbo yín dò kí ló dé tẹ̀ ń ṣojo mo bí yín ni. kí ló dé tẹ̀ ń bá wọn fọwọ́ bo ìwà ìbàjẹ́ ṣẹ́yìn ò mọ̀ pé tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ tá a dẹ́kun ìwà ìbàjẹ́ ìgbésí ayé jọ máa rọrùn fún ẹ̀yin àti èmi ni àgàgà ní Yorùbá nation tá à ń lọ ẹ wò ó ẹ wá gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá àgàgà ẹ̀yin ọmọ àlè ọba yé jẹ́ àárín wa bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Yorùbá nation a ó gbà ní o ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀yin àgbààgbà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ mi kàn mọ̀ bọ́lọ́run ṣe máa ṣe mo kàn mọ̀ bọ́lọ́run á ṣe náà ni mo kàn mọ̀ kókò máa ṣe náà ni pé Yorùbá nation a kàn máa gbà náà ni torí pé Ọlọ́run ti sọ̀kalẹ̀ láti wá gbà àwọn ọmọ kò lè nìyàn lọ́wọ́ ẹ̀yin jẹgúdújẹrẹ ìkà amọ̀tara ẹni nìkan mo ní mo fẹ́ Yorùbá nation níbi tí ọmọ nobody ti máa jẹ́ somebody without any godfatherism kankan. Hello, ẹ kálẹ́ mà. Èwo lẹ ṣe òyà ṣàlàfíà lọ́wọ́. Adúpẹ́ mà. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà ẹ káàbọ̀ sórí. Ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́. Yes ma. Ẹ kú ijọ́ mẹ́ta. Ẹ jọ̀ọ́ ti Tadara. Ẹ jọ̀ọ́ ẹ bá wa try láti sọ fún gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. Àwọn ọmọ tí wọ́n dìtẹ̀ sọ́wọ́. Àwọn ọmọ tó ń protest tó wà lọ́wọ́ wọn tí wọ́n freeze àgáǹtì wọn yìí kí la fẹ́ ṣe sí i. Torí gbogbo ẹ ti wọnú ara wọn and it's unfair to them. Gọ́ọ̀mẹ̀ntì yìí ti sọ pé January náà máa wà ní remand ti January. Exactly because àwọn tí wọ́n kó palliative sílé tí wọ́n rí nǹkan kan ṣe sí wọn tó wá já àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kàn sọ̀rọ̀ sókè tó wá di wípé wọ́n lọ tì wọ́n mọ́lẹ̀ yìí
ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ìwà tẹ́ ń wù yìí ò dáa o ìwà tẹ́ ń wù yìí ò ń ṣàrẹ̀ o ẹ̀yin náà bímọ ti yín o gbogbo àwọn tẹ̀ẹ̀dẹ̀ tún lọ àrẹ́sì náà lẹ́yìn àwọn hooligans yín tí wọ́n bà gbogbo ilé jẹ́ kán bọ̀nà jẹ́ ẹ release àwọn innocent people tó wà ní custody yín o because ẹni tí ò bá jẹ gbì kó kú gbì gbogbo nílẹ̀ jẹ́lẹ́mú kò sẹ́ni tó gbé yín lọ sí kóòtù o all release àwọn ọmọ ọlọ́mọ torí Ọlọ́run o torí lè wá dí wa lẹ́nu dẹ̀ lè kó wa láyà jẹ kò possible torí ṣe another protest tó bá máa ti jáde ìsìn ẹ wò ó wọ́n wọ́ orí ọmọ ẹlòmíì kékeré lẹ sì rí tẹ́lẹ̀ ìjà wèrè yín kékeré báyìí lẹ sì rí ẹ̀yin ọ̀dájú abiyamọ gbogbo yìí ẹ̀yin blood sucker gbogbo yìí lọ́lọ́ máa tún yín láti rí látòkèdè lẹ̀ bẹ́ẹ̀ ṣe fi wá lọ́kàn balẹ̀ Ọlọ́run ò ní fi yín lọ́kàn balẹ̀ kò jẹ́ kó gàrà tó tiẹ̀ ṣú ọ̀ ni lè gẹ̀rẹ́ ọmọ torí abiyamọ kò gbọ́dọ̀ máa wùwà bẹ́ẹ̀ ṣe wùwà ọ̀dájú ni yín ẹ̀dẹ̀ ti bìlí ìpè kò sẹ́ni tó lè ṣí yín nípò àwọn ogun ọ̀hún dẹ̀ máa ṣí yín nípò lágbára Ọlọ́run máa ṣí yín nípò gbogbo nǹkan tẹ̀lé bí tinú yín fi ń dùn ó máa dìbàjẹ́ lé yín lórí ni because ìnira yìí ti pọ̀ jù èyí ò gbọ́dọ̀ máa ṣe bí ẹrú ní ìlú bí tó ti bí wàhálà yìí ti pọ̀ jù ẹ ṣé ìyá mi. ẹ ṣé gan ni ma God bless you ma. àbí kò yẹ yín ṣe ti rí báyìí the same government oúnjẹ tó yẹ kán fún àwọn ènìyàn during the lockdown táwọn ẹni ẹlẹ́ni tó ń sunkún kiri pé bí ń pa wọ́n àwa tá wà labroad ẹ̀mí wá fẹ́ bọ́ ìwọ tó bá wà labroad tí ò bá forí gbáǹbẹ̀ kọ́ síbẹ̀ pé kò kàn ẹ́ gbogbo owó tó yẹ káwa gan fi ṣe ká fi lò fúnra wa Nàìjíríà là ń sẹ́ǹdì ẹ̀ sí oúnjẹ dé wọn bẹ̀ẹ̀dẹ̀ lọ́kọ́ pamọ́ bọ́ síbẹ̀ kẹ́ arrest ara yín ìkànnì yín tó bá yá wá nọ́ọ̀bù yín ẹ ló kọ́là. Ẹ kálẹ́ o from UK. Hello ma. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ ma, ẹ kú iṣẹ́ náà ma. Yes ma. Ọdún wa gbè wá o, ẹ ṣé gan ni. Ọlọ́run á dẹ̀ máa fún yín sọ mo tiẹ̀ like gbogbo nǹkan tẹ́ sọ lẹ́ni ìyá ẹ̀ wò mo ti fẹ́ rẹ́rìn yó níbi tí mo wà anyway ẹ jẹ́ kí ṣe rí Ọ̀ọ̀ni Àbújá tí Ọ̀ọ̀ni lọ tẹ́ bá wo speech tó sọ. pé gbogbo àwọn máa fọwọ́ sí láti kó gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n protest wọ́n mọ̀ nípa ẹ̀. ó wá ń jẹ́ ìyàlẹ́nu fún mi pé àwọn kan tún lè lọ fọwọ́ sí láti lè lọ máa sọ fún àwọn Buhari pé àwọn á fọwọ́ sí láti máa kó wọn láti máa wojúlé sójúlé pé àwọn support pé gbogbo nǹkan tó bá fẹ́ àwọn á release àwọn ọmọ yẹn. ẹ wò ó ṣe nígbà míì ẹ tẹ́ bá wo speech yẹn ẹ lọ kẹ́ padà kẹ́ lọ wo speech yẹn ẹ padà kẹ́ lọ wo speech yẹn so wọ́n mọ̀ sí gbogbo bìkan bí òun ṣe bẹ́ẹ̀ nígbà tẹ́yìn ò lè jáde táwọn ọmọ jáde tó dẹ̀bẹ̀ wọlé tó bẹ̀rẹ̀ sí kó wọn ṣé kò yẹ kí kọ̀ọ̀kan náà wọn bá yẹ kọ́ dá sí ṣé kò yẹ kí kọ̀ọ̀kan náà wọn kọ́ sọ̀rọ̀ ebi ń pa gbogbo àwọn Haúsá fún àwọn èèyàn tiwọn lówó ní nọ́ọ̀tì wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn ní gbogbo ẹ̀ wọn ò fáwọn èèyàn tiwa ní oúnjẹ ń bìbà àwọn ọmọ yẹn dẹ̀ tún wọlé wọn kó ẹ wá padà ẹ wá lọ ṣàwọn ṣé kò yẹ káwọn ará àbí ṣé kò yẹ kó sọ sí. rárá bàbá Ọọ̀ni ò fẹ́ kó wá sí pálásì wọn kó wá gbé palliative tó wà ńbẹ̀ ni lélẹ̀ tẹ̀tẹ̀ wá ṣe báyìí àtọmọkùnrin àtobìnrin bàbá Ọọ̀ni ẹ̀yin èèyàn mẹ́bá mi ṣe èso yìí kí bàbá Ọọ̀ni kan rí àtọkùnrin àtọbìnrin àtọpọdé àtàgbà oyún inú àṣẹ ìdí gbogbo ní ẹgbẹ́ pọ́ọ̀tì ẹgbẹ́ dògún ẹgbẹ́ igi ẹgbẹ́ mọ́tírasì ẹ máa lọ síwájú pálásì Ọọ̀ni. ṣé a lè lọ sí nọ́ọ̀tì kan lọ máa kó ṣé wọ́n gbogbo àwọn ọmọ nọ́ọ̀tì ṣé wọ́n kó wọn bẹ́ẹ̀ ṣé wọ́n kó wọn ewu ẹ má jẹ́ ká sùn ẹ gbogbo àwọn táwa diaspora ẹ má jẹ́ ká gba àwọn aráàbí láàyè o ẹ má jẹ́ ká gba wọn láàyè àwọn ọmọ yóò gbébọn náà wọn ò ṣe lọ mọ àwọn tọ́ọ̀gì tó jẹ́ pé wọ́n ṣe kinní tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ náà lọ mú ẹ má jẹ́ ká gba àwọn aráàbí láàyè o ẹ jẹ́ ká pariwo wọn ká pariwo wọn fún gbogbo aráyé ẹ jẹ́ ká pariwo wọn ká pariwo gbogbo àwọn ọba lọ́ba pé wọ́n dẹ̀ ń wò wọ́n dẹ̀ ń ti àwọn ọmọ yìí tó bá da màálù
lẹ́rù àwọn Haúsá gbébọn dání wọn ò rí kankan ṣe fún wọn àwọn ọmọ tó ń jà fún ẹ̀tọ́ wọn ẹ wá kó wọn sátìmọ́lé wọn ò rí gbogbo àwọn tó yẹ pé wọ́n gbébọn dání gbogbo àwọn tó yẹ pé wọ́n ń pa àwọn èèyàn tó ń gboko lóko tó ní wọ́n ń pààyàn lóko ẹ rí wọn mú ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká dákẹ́ o ẹ má jẹ́ ká dákẹ́ o tó bá yẹ pé bóyá gbogbo ẹ̀fọ́ kọ́ dàrú ká dá gbogbo ẹ̀rú. kí ni ìmọ̀ ọ̀tá ń dúró dè gbogbo ẹ ti dàrú kò sọ́jọ́ tí gbogbo wọn bọ̀ wá ẹ sọ nǹkan tó máa pè yín. ṣẹ́rìmà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí kinní ìtọ́ ti bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ ẹ̀ ó yẹ káwọn èèyàn ti jáde pé láyé wọn ò lè mú wọn kọ́ lọ́mọ àwọn tọ́ọ̀kì aṣáárí gbogbo ẹ̀ lórí tv tọ́lọ́ káwọn tọ́ọ̀gì tó fi ń nà àwọn ọmọ náà mọ́ wọn ò ṣe sọ pé tọ́ọ̀gì àwọn nǹkan tó yẹ káwọn èèyàn kọ́ máa play fídíò yẹn kó dẹ̀ máa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ sọ̀rọ̀ mi yé yín mà ẹ jẹ́ kó máa play fídíò ká jẹ́ kí gbogbo èèyàn mọ̀ kó dẹ̀ sọ fún àwọn ọmọ yẹn pé wọ́n fún ọ ní 24 hours kó release àwọn ọmọ yẹn nǹkan kò dẹ̀ gbọ́dọ̀ ṣe ìkọ́kọ́ nu wọn then number 2 nǹkan tí mo fẹ́ sọ ṣẹ́rẹ́ wò ó ti ń dojú ẹ̀ ó dẹ̀ máa dá kí àwọn ọmọ Yorùbá kí gbogbo wa máa gbọ́ ó jẹ́ pé ká gbé wọn lọ sí international court ẹ jẹ́ ká jẹ́ bèbè kan àfẹ́ kọ́ tẹ̀jẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká dáwọ́ jọ ká gbé wọn lọ sí court tí kò bá ṣe kọ́ máa ṣe tábàdé site tí petition ò bá ṣe international court á dá sí ẹ má yẹ ká wò báyìí. International court ló lè gbà wá sílẹ̀ nígbà tó bá tẹ kó gbé Buhari kó gbé lọ sí kóòtù kó gbé gbogbo wọn kó gbé Sanwó-Olú kó gbé gbogbo wọn lọ sí kóòtù àti kíní US kúkú wá Tinubu US ń wá Tinubu ẹ jẹ́ ká gbé gbogbo wọn lọ sí kóòtù ẹ jẹ́ ká gbé wọn lọ sí international court. Ọwọ́ aṣọ bíi tó ti ríbọn lọ́wọ́ àwọn ọmọ tó protest àtàwọn tó pé wọ́n da aṣáàrí mọ́tò gọ́fìmẹ̀ntì tó fi kó tọ́ọ̀kì. Àwọn lọ́ọ̀yà kí làwọn lọ́ọ̀yà wá ń ṣe kí làwọn ọmọ èèyàn wá ń ṣe àdẹ̀sọ pé a kàwé àwọn ọmọ Yorùbá kàwé. Ẹ jẹ́ káwọn lọ́ọ̀yà dìde kí Yíbò lọ́ọ̀yà kó dìde kí Yorùbá lọ́ọ̀yà kó dìde kó gbé gbogbo wọn lọ sí court kí gbogbo àti Yíbò àti gbogbo ká pawọ́pọ̀ ká gbé wọn lọ court. ẹ ṣé gan ni God bless you ma. nǹkan tẹ́mi rò pé ó lè yanjú kínní yìí nìyẹn o. gbogbo àwọn aráalé náà à ń gbọ́ gbogbo wa là ń gbọ́ báyìí ẹ ṣeun gan ni. kí gbogbo kọ́ lísì gbogbo orúkọ wọn àwọn tó wà lẹ́kọ̀ọ́ àwọn tó wà nìbàdàn kọ́ lísì gbogbo àwọn tó jẹ́ pé wọ́n lóṣèlú yẹn kọ́ sùn gbogbo wọn sí court ká pé àwọn lọ́ọ̀yà káwọn lọ́ọ̀yà dúró àwọn lọ́ọ̀yà tó bá wà ní international kí gbogbo wọn kọ́ dúró. nǹkan tó rò pé a lè ṣe nìyẹn o. nǹkan tó àbá ṣe bẹ́ẹ̀ ẹ wò ó àwọn ọmọ ọlọ́mọdé báwo ló ṣe máa sọ pé January làwọn máa fi wọ́n sílẹ̀ kí ló tó ṣe máa sọ pé January làwọn máa fi wọ́n sílẹ̀. wọ́n lọ kọ́fà kínní wọ́n wá fi wọ́n á jẹ́ kán ṣe Christmas àti New Year ń bẹ̀ lórí nǹkan tí ò sí ọmọ tí yín dẹ̀ ń rìn kiri fílì. ṣé wàá fẹ́ gbọ́ ṣé wàá fẹ́ gbọ́ àtẹ̀mí làwọn MC Olúọmọ gbogbo wọn pátá nǹkan tí àwọn èèyàn máa ṣe é sí ni pé anybody tó bá mọ àwọn ọmọ wọn ẹ máa pariwo àwọn ọmọ pé ẹ lọ sọ fún àwọn bàbá yín kọ́ lọ tá àwọn ọlọ́mọ sílẹ̀ kẹ́bù akọ́jà máa gbé wọn ṣépè pé tó ọba sọ fún bàbá tó ọba tá ọmọ ọlọ́mọ sílẹ̀ èmi kò láìka ìdí àyẹn ẹ̀yin náà ẹ lọ kọ́ ọmọ wọn ìbí òjò mi lọ nǹkan tó yẹ kẹjẹ nìyẹn. táwọn ọmọ yẹn ṣépè kọ́ máa gbé àwọn ọmọ yẹn ṣépè táwọn ọmọ yẹn kọ́ bá ń gbọ́ ṣẹ́ni táwọn ọmọ yẹn bá ń gbé èpè lórí. ẹ lọ sí orí péjì àwọn ọmọ wọn kẹ lọ fún wọn ní èpè burúkú èpè burúkú ni kọ́ dẹ̀ máa sọ fún àwọn ọmọ pé kọ́ lọ ṣe ní bá ṣe ń ṣe kọ́ máa sọ fún àwọn ọmọ wọn pé ẹ lọ sọ fún àwọn bàbá yín kọ́ tó àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ kọ́ tú wọn sílẹ̀ then ẹ bẹ̀rẹ̀ láti sìn gan kẹ́ máa announce pé anybody tó bá sọ pé election pọ̀ ní 2023 anybody tó bá gbowó kọ́ máa gbé àwọn èèyàn náà ṣe pé gbogbo àwọn ìyá tó bá jáde fún ọ pé láti protest láti sọ pé àwọn fẹ́ ṣe kinní fún ọ kọ́ máa gbé torí mo rí ń sìn pé ní ẹnujọ́ mẹ́ta mo wò lórí kinní kan tó sọ pé àwọn APC àwọn local government kan pé wọ́n ní wọ́n fẹ́ rí kinní kan wọ́n gbọ́ jáde pé àwọn APC àwọn fẹ́ rí Sanwó-Olú bí Tinubu àwọn nǹkan tó jà ọ̀rọ̀ yìí ò tí ì lọ ẹ̀wọ̀n kan jáde pé àwọn APC níbo APC náà wà. tẹ bá rí anybody tó bá sọ pé àwọn ẹ lọ gbé omi kaná kẹdùn omi gbígbóná lù wọn lára wèrè ni wọ́n ti ya wèrè ẹ̀jẹ̀ títà sí wọn lọ́pọlọ olè ọ̀lẹ
ẹ ṣe jàre ìyá mi. ẹ pa bẹ̀rẹ̀ sí pariwo wọn káwọn lọ́ọ̀yà dìde kí gbogbo bó jẹ́ pé a máa dá owó tó pé gbogbo a máa dá owó ká bẹ̀rẹ̀ sí dá owó kó gbé wọn lọ sí court sí international court àti ìtọ́ wà ní CBN yẹn ibi tó yẹ pé wọ́n ti mi ò gbọ́rú ẹ̀ rí ẹ̀dẹ̀ wá mú òpè kíní ẹ pè sí blọọkì kíní ẹ̀ wá kí lẹ fẹ́ kọ́ ṣe wọ́n bá yín sọ̀rọ̀ pé. ṣé ní nǹkan tó ṣẹlẹ̀ tá ṣe lo tọ́ọ̀gì ni pé tí kíní yẹn protest ẹ bá pé 30 days wọ́n ti mọ̀ pé international máa dé. ọmọ kò sí ìgbà wo ni má kú òní kú bẹ́ẹ̀ ẹ sún ìyá yín dọjọ́ iwájú ní Nàìjíríà gọọmẹ̀ kò sígbà tí rally yóò ní ṣẹlẹ̀ protest yìí máa ṣẹlẹ̀ eléyìí tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ó máa lágbára gan ni gbogbo àgbáyé ló máa support wa táwọn gan máa ṣe protest wọn lọ inú wẹ́dẹ̀ dùn pẹ́ tí ẹ ti pera yín nìkan tẹ jẹ́ sí. ẹ ṣe gan ni ìyá mi thank you ma. kò burú ẹkú ṣẹlẹ̀ máa bẹ tó lọ. yes ma ẹ ṣe gan ni. Ọlọ́run á fún yín sọ lágbára Ọlọ́run ẹ ṣe ma. ẹ ṣe gan ni ma. bàbá mi Ọọ̀ni kábíyèsí wọ́n ní gbogbo kùrùkẹrẹ yín lọ sí Aso Rock ńṣe lẹ́ ń sọ́pọ́ọ̀tì gọ́fìmẹ̀ntì Buhari wípé kán wá máa kó àwọn ọmọ tẹ́ ìjọba lé lórí bàbá àwọn ọmọ kò lè nìyàn tẹ́ ẹ̀ fìyà jẹ tí wọn tó bínú bàbá mi Ọọ̀ni wọ́n lè lọ sọ́pọ́ọ̀tì gọ́ọ̀mẹ̀ntì pé kán wá kó àwọn ọmọ kò lè nìyàn torí pé wọn lè nìyàn bí ti tèmi báyìí ṣùgbọ́n alẹ́jẹ̀ lọ́rùn àbí tá a bá dẹ̀ wí bá a bá sọ ìwé kọ́ọ̀tì lọ́rùn a máa mọ bó ṣe ń lọ lórí social media yìí bàbá wọ̀ ọ́ ní tá a bá ń gbójú kúrò ní many things kẹ́ àwọn tẹ̀sítọ́ sọ̀rọ̀ lájọ́ kìíní àná court letter lẹ fún wọn ẹ tún máa gbé court letter wá àwa tẹ́ ẹ máa fún ní court letter àpọ̀ o àwa tẹ́ ẹ máa fún ní court letter ó máa pọ̀ bàjẹ́ torí pé àwa tó jẹ́ pé kò gbúdọ̀ máa lọ báyìí sẹ́ power must change hand a ní àsìkò ti tó fún ìlú a ní láti fọwọ́sowọ́pọ̀ gbogbo èèyàn ọmọ kóòtù òjíire bí ká dá ìlú tiwa Yorùbá nation. ní wọ́n kọ́ fẹ́ béèrè ní bóyá ẹ̀yin tún ṣe lè mọ́jú èmi lọ tàbí àwọn tó wà lórí ètò náà tó bá mọ ìbéèrè mi kó dáhùn. kí ni ìwúlò àwọn tá à ń pè lọ́ba ìkọ̀kọ̀ nílẹ̀ Yorùbá náà? kí ni ìwúlò wọn tó bá sọ wípé ẹnìkan nílùú òyìnbó tí èmi wà yìí tó bá pè ẹnìkan ní ṣíàmà bìkan ẹ máa ríṣẹ́ ọwọ́ ẹ̀ àwọn ará àdúgbò náà mọ̀ pé ṣíàmà ló ń ṣe nǹkan báyìí ní àdúgbò yìí kí ni àwọn bá wèrè gbogbo àwọn bàbá wèrè yìí kí ni iṣẹ́ wọn gbogbo wọn kò nílẹ̀ Yorùbá ẹjọ́ dọ̀rọ̀ ẹ bá mi ẹjọ́ ìbéèrè kò yé mi tó tán ṣé èmi rí wọn gẹ́gẹ́ bí slave master torí àwọn eléyìí wọ́n ti ń ṣe ibi fún wa tipẹ́tipẹ́ láti ayé wọn bàbá ibi ni àwọn báyìí ẹni ibi ló ń ṣe ẹjọ́ sísá dára ẹjọ́ ẹ̀dá mi lóhùn ẹjọ́ kí ni iṣẹ́ wọn kí lè yín mọ̀ tó ń ṣe. kò sí bàbá mi kò sí wọ́n ti ń da yín lóǹgàn lórí ṣó pé kò sí nǹkan kan tó ń wúlò fún wọn ṣe nǹkan kan. ẹ̀dùn torí tàbá ṣọ́ra ṣe àwọn bíbélì ló máa bá yín wá jẹ́ o. àwọn ti bàá jẹ́ gan jìnnàjìnnà wọn ò dẹ̀ rìlẹ́ǹtì kàkà kó sọ̀ lọ́ra lọ́mọ ìyá àjẹ wọn ṣe náà fi gbogbo ọmọ bóbìnrin kí bàbá mi Ọọ̀ni kẹ́ ló máa sọ pé sọ́pọ́ọ̀tì gọ́ọ̀mẹ̀ntì mọ́ àwọn ọmọ yín mọ́ àwọn ọmọ tá ìjọba lé lórí tẹ̀lé nǹkó jẹ́ àwọn ọmọ dìsẹ́mọ̀ àwọn ọmọ tó wọ́n bá yín láàfin tẹ́ máa ṣe comedy skit pẹ̀lú wọn lẹ́ni ẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba pé wà pẹ̀lú ìjọba kan wá kó wọn ojú gbà mí tí ó tì mí lójú. Sister Dara mo tún ní nǹkan kan tí fẹ́ sọ. Yes sir. Kí àwọn Yorùbá tí wọ́n bá ń gbọ́ èdè mi tó bá ń gbọ́ nǹkan tí mo sọ ẹ̀kọ́ láì tí wọ́n bá ẹ̀kọ́ máa gbọ́ ṣé ẹ̀yin mọ ọba ìṣòro tí Yorùbá ní láyé ṣá. bóyá tẹ bá tún pàkíyèsí wá sí sá. ok ìṣòro tí Yorùbá ní nílé ajé yìí tó fà wá sẹ́yìn títí di ọjọ́ ìní respect ni o. ìbọ̀wọ̀ ẹ máa bọ̀wọ̀ fún yàn máa ìbọ̀wọ̀ respect ọjọ́ tí Yorùbá bá fi lè jọ respect nínú ayé wọn ilé wọn máa lójú o. ta lè sọ tòótọ́ ta lè bára wa sòótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ẹ náà là ń bá wọn sọ ó sì tán gbógun tira wọn ó lẹ́tí kẹ́. tí a bá lè yọ respect kúrò nínú ọ̀rọ̀ wa níṣòro mọ́ láyé.
a ṣe máa sọ wípé nítorí pé ẹnìkan ti hu irun funfun orí burúkú kan a máa ṣe bí àdílé sọ̀rọ̀ kò yé mi ní o. àwọn ọba Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n máa ṣèbàjẹ́ wọ́n á tún fẹ́ kẹ́ máa kí wọn kẹ́ máa kí wọn. wọ́n máa ní kíní kan ìgbà kan ok for instance mo ti máa ń gbúrò bàbá Aláàfin yẹn tipẹ́tipẹ́ mo ti máa ń gbúrò láti ìgbà tí mo ti kéré gan mo ti máa ń gbúrò ìwádìí orí burúkú tí bàbá yẹn máa ń ṣe ok títí dọjọ́ ìní náà wọ́n sì máa ní kábíyèsí ẹjọ́ kábíyèsí kí nínú Olúwa ẹjọ́ ẹjẹ́ pé wọ́n dákìyèsí ẹjẹ́ bára oṣù tó rà jẹ́bẹ̀ ìtọ́ iná máa sọ o tí tá a bá fi darúgbó tá a tó bá fi fún àwọn ọmọ wa o ìtọ́ iná máa sọ o ẹjẹ́ ká ohun tó bá yẹ kí a ṣe ni ká ṣe ní ọwọ́ àwọn pípù yìí tó bá ṣe é ṣe bó ṣe wà yẹn. wọ́n máa wò àwọn kan wà nílé ayé yìí tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ kú ni o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kọ́lá mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí solution tẹ́ fẹ́ mẹ́nu báyẹn ẹ jẹ́ kó jẹ́ láàrin èmi àtẹ̀yìn lórí fóònù ẹ má sọ síta torí a ti sọ pé solution ká má mọ̀ sí ìṣòro kò yé yín bẹ́ẹ̀ ẹ ṣe gan ni. ok ọ̀rọ̀ yé mi wẹ́ ẹ jọ ẹ jẹ́ kí àwọn tí a mọ̀ wípé wẹ́ à ń fẹ́ ìlọsíwájú ẹ jẹ́ ká mọ̀ wípé àwọn tí wọ́n pera wọn ní ọba ọ̀tá lọ jẹ́ o láti ẹnu ẹ̀ ní ìlọ ẹnikẹ́ni tí ó bá mọ̀ wípé yẹ òun fẹ́ lọ síwájú kó mọ̀ pé àárín ẹnìkan kan tó jó lórí nílẹ̀ Yorùbá àwọn ọmọ kéékèèké yìí ní ká dìde fún ara ká jà fúnra wa o sábà ń retí pé bàbá kan wọ́n ṣe máa fẹ́ àwọn kéékèèké olórí burúkú wọn tún ṣe wàyẹ ìgé náà wọ́n tún kí àwọn kéékèèké òkè irú bàbá yẹn bó ṣe ìdàgbà tó yẹ á tó lọ kí ọmọ 15 years mọ́lẹ̀ ọmọ tó ti yẹ tá tún fẹ́ á tún bá yẹ yẹn jẹ́ ìgé torí irú bàbá arúgbó rẹ̀ tó bá wà lọ fún ọmọ tó ti yẹ kìkẹ́ automatically wọ́n ti bá yẹ ọmọ ẹgbẹ́ náà. ọmọ ló bá yẹ ara ẹ̀ jẹ́ ọmọ ló bá yẹ ara ẹ̀ jẹ́. ẹ jọ ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bàbá mi ẹ jẹ́ ká dìde o. Hello from Germany ẹ kálẹ́ o ẹ káàbọ̀ sórí ètò dára o. So the only thing tẹ́mi rí tó jẹ́ solution nípa ọ̀rọ̀ Nàìjíríà ẹ̀ ni pé tó bá ṣeé ṣe tí Ọlọ́run bá lè kó sí kálukú wa ní inú that is individually. The problem of that country is an individual problem, and we can only solve that problem individual collectively. Àwa Yorùbá nípa tọ̀dọ̀ tiwa Yorùbá ló ní ká sọ̀rọ̀ láàárọ̀ kó dọ̀sán ká mọ̀ bàbá ṣe sọ. Tòun tó ń da àwa láàmú nílẹ̀ Yorùbá nìyẹn ó dẹ̀ di ọjọ́ tí ọlọ́ba tó yọ yẹn kúrò nínú ọ̀rọ̀ wa kó tó di pàmò títà lọ nílẹ̀ Yorùbá. A máa rí ojútùú ọ̀rọ̀ àníṣọ́ dàrásọ sátẹ́tì tá a máa rí ẹnìkan ti ṣe bóyá because nílé ayé nobody above mistake bẹ́ẹ̀ mi ṣe rí. So the truth of the matter ni pé tí mo tó jẹ́ project mo rò pé ó lè possible tá a bá rí ṣe we should just basically not that Odùduwà nation that is for ourselves because issue of Nigeria repair ó ti bàjẹ́ more than beyond. àwọn ò tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà pé kán wà together pé ká wà àwọn tí èmi sọ nípa Nàìjíríà ni wípé àwọn ọmọ tí wọ́n lọ arrest láì jalè láì ṣe kankan tí èyí tẹ́ pàdé ní ìbáyé ẹ̀ bọ́ síta kẹyanjú ẹ̀ bọ́ ṣe máa ṣe ọ̀rọ̀ yẹn tó máa ṣe títí tọ́rọ̀ yẹn wọ́n máa pamọ́lẹ̀ kò ní lórí kò ní méjì àwọn fresh wọ́n tún lọ arrest wọn àwọn yẹn lèmi sọ̀rọ̀ lé lórí o. ẹ jẹ́ ìpè sákẹ́sì kan recently mo rí information nípa lady kan nínú àwọn lady tó wà ní Lagos State panel something yẹn àwọn tó ń jókòó ẹ̀ youth tó wà láàrin wọn ṣe mọ̀ pé there is an information nípa communication láàrin lady yẹn fúnra lára ẹ̀ pẹ̀lú some PDP chieftain tí wọ́n finance wọn all because they are looking for power. Tẹ̀rí problem Nàìjíríà ó ní tí mo fi sọ lẹ́ẹ̀kan pé individual èmi ní máa wọ́kàn ní ẹ̀yin lẹ́wọ̀kàn yín. Ṣé rí tí ọba tí ìjẹ́ kíkálukú wa ká mọ̀ pé àmì ní business we just want something to go. Ṣé rí madam kan pè láti United States wọ́n sọ̀rọ̀ nípa bóyá lọ́ọ̀yà ká pè lọ́ọ̀yà. Táyẹ̀ bá kó lọ́ọ̀yà mẹ́jọ àjọ ní Nàìjíríà I'm telling you authoritatively with the experience nínú lọ́ọ̀yà mẹ́wàá tẹ́ kójọ yẹn agídí lẹ́fìrí méjì tí oṣù oúnjẹ kù jẹ. So the problem of the country now Nigeria now àtìlẹ̀ Yorùbá àtàwùsà àti Igbo ni pé everybody ti wà bàjẹ́ corrupt. So the solution now is that ẹ tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ irú Sunday Igboho ẹ̀gbọ́n wa òyìn already ó ṣe nǹkan irú ẹ̀yin nobody is paying you for what you are doing. You are wasting, you are using your time, you are using your resources, there are so many other people like that.
So the only thing that me read to my heart fires, get the phone alone of just to come up on your program to Kadasi. Every possible thing tabalishe, even Taye kind to one being job or not. There's a time they say Jomalile, then Taye Majomariro. So pay on my lipon in Yoba, and bound your sometimes for Bukonko, the Ponko, Color, Bube, what possibility in area. But what about the original game? But I fẹ́ that to jẹ́ pé a ronú pé kò ní kọjá ẹsẹ̀ mẹ́fà tásìkò bá tó pé a mú kankan wá máa dẹ̀ ní mú kankan lọ. Irú àwa yẹn tá a bá group ara wa, we should just know whatever we can do just to build our own. But this rule of pé báyà Nigeria kan, as far as I'm concerned, the interest has been lost for now. Nǹkan tèmi kàn máa sọ ni wípé èmi ò jà fún Nàìjíríà o. Nigeria is big, Ike. Nigeria is big. Oníkálùkù tí ń pín ẹ̀kọ́ tí ó ti ọ̀fọ̀ ti tẹ̀sí gbẹ̀gìrì oníkálùkù tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀ ńlẹ̀ ilẹ̀ Yorùbá ní tèmi. Ṣẹ́ríkì tẹ bá wo nípa ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹ bá lókè gbàdẹ́kọ́ bẹ̀rẹ̀ prógrámù yìí nígbà àgbàrá. Mo lè sọ fún mi pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé kò sí ọba àní ọba mo lè sọ fún yín gbà yẹn pé kò sọba ọ̀kan lẹ̀ Yorùbá tó pé kí n kúrò Nàìjíríà ní 2014 ó mọ̀ ọ̀kan tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ mo mọ̀ ọ̀kan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ọmọ tó tẹ̀ ní mí mo travel lọ sílé mo gbogbo oríṣiríṣi kan tó ń ṣẹlẹ̀ ó mú fi sọ fún yín gbà yẹn pé kò sí kankan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá dé pé àní ọba àdàrí ó lè ní gbogbo wọn ibi tí ọ̀rọ̀ rẹ̀ dé dúró yìí ibi tí ọ̀rọ̀ dé dúró báyẹn máa sọ̀rọ̀ yìí ó ti di pé níta jẹ̀sílẹ̀ àríjà irọ́ ni ó ti di battle to battle àpapọ̀ tó ń ṣe ìwọ́de yẹn wọn láti jáde padà tó máa jáde padà síta káwọn ọmọ tó ń ṣe ìwọ́de jáde padà síta irú Tinubu yẹn ọmọ olè yẹn kọ́ jó wọlé wọn àwọn ọba yẹn kọ́ bẹ̀ sí bọ́ọ̀bù lé wọn kọ́ bẹ̀ sí fáyà wọn kọ́ bẹ̀ sí da owó ẹ̀rú ìgbà yẹn ni solution wọn wá ẹni gbogbo lè ta ṣe solution ní wa solution ò lè ẹ̀ bà wá láì because àwọn tẹ́ ń wò yí òmìnira ni wọ́n àwọn tẹ́ ń wòye òmìnira ni wọ́n àwọn tó jẹ́ pé in fact wọ́n ti bẹ́ṣù múlẹ̀. ẹ ṣe gan ni. ìrìn àti ìrìn ló kàn òun ni solution àti ìrìn mo sọ fún yẹn. ẹ ṣe gan ni. so mi ní sọ jù ẹ lọ. ẹ ṣe gan ni sir. God bless you sir. Thank you. It is well. àwa ò máa sọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta lọ ní pọ̀pá lọ́rọ̀ tèmi o ẹni tó bá tabà kó má fi ṣèbínú kábíyèsí tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá wa ò ní nǹkan tẹ́ sọ àti nǹkan tẹ́ ṣe àti ìgbésẹ̀ tẹ́ lẹ́gbẹ́ nì ó kù díẹ̀ káàtó ẹ̀yin tó jẹ́ wípé wọ́n pa àwọn ọmọ wọ̀nyí ní peaceful protest níbẹ̀ bọ́ síta kẹ́ sọ pé ẹ mọ̀nù pẹ̀lú àwọn ọmọ yẹn o these are the youth that come to your palace and pay you visit tẹ́ máa ń ṣe kọ́mẹ́dì oríṣiríṣi pẹ̀lú wọn èèyàn tó bá rí yín bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́dì pẹ̀lú àwọn ọmọ yẹn wọ́n rò pé nífẹ̀ẹ́ wọn ní kẹ́ a jẹ́ wípé èyí tó ti lórúkọ tí wọ́n jẹ́ celebrity nínú wọn àwọn lẹ fẹ́ àwọn lẹ bá ṣe àwọn ọmọ kò lè nìyàn bí títèmi báyìí tó bá lè pa wọ́n kó pa wọ́n tó bá lè kú kó kú àbí kábíyèsí Ọọ̀ni kò gbẹnu mi ó kù díẹ̀ káàtó sá. last caller àti ẹ̀gbọ́n tó pè ní ìsìn kó tó fi kéde kọ́ọ̀lì yẹn nǹkan tí mi ti sọ látijọ́ yìí ṣe nígbà tó ti bẹ̀rẹ̀ sí lọ arrest àwọn ọmọ yẹn ìgbàlẹ̀ táwọn èèyàn ti padà jáde padà again kan bẹ̀rẹ̀ sí ní process again and then silently amọ̀lé Tinubu náà amọ̀lé àwọn yìí yìí ọ̀n sùn náà ó ní nǹkan tí bọ̀bọ̀ yìí sọ lórí social media ń gbà kan wọ́n lè máa bọ́ wọn down one by one bàbá ti bẹ̀rẹ̀ sí ní àtàkì one by one sí ẹ máa rí pé kó gbàgbá fúnra wọn pátá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ Aso Rock ìyá yìí pọ̀ o àwọn fúnra ara wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ Aso Rock ẹ jẹ́ nǹkan tí mò ń sọ I need action underground nǹkan tá a need nìyẹn action underground nǹkan tá a need nìyẹn that's just my own opinion. God bless you. ẹ̀yin Daras supporters committee ẹ̀yin tí ẹ wà nínú Daras supporters committee tí ẹ wà lórí show yìí
ẹ jọ̀ọ́ a ti kọ síbẹ̀ ẹ jẹ́ kí oníkálùkù wa ẹ má bínú kọ́lá mi 1 second ẹ jẹ́ kí oníkálùkù wa kọ sí orí platform yẹn ìjọ tí a bá fẹ́ láti hold meeting because a ní láti hold meeting ní wíìkì yìí so ẹ jẹ́ ká dábàá síbẹ̀ ìjọ tá a bá fẹ́ ká lè mọjọ́ tá a máa mú àti àsìkò. Hello kọ́lá from UK. Hello. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ ma. Yes ma. Ẹ ṣé gan. Ẹ kú ètò. Yes ma. Contribution tèmi sí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni pé àwọn ẹ̀mí tó ṣòfò ká má jẹ́. Lórí ọ̀rọ̀ protest yìí àwọn èèyàn kú gan-an. Bẹ́ẹ̀ni. Yes sir. So àwa tá a wà ní ìlú òyìnbó ká dìde gẹ́gẹ́ bí woman tó sọ̀rọ̀ yẹn ṣe sọ̀rọ̀ wípé ká gba lọ́ọ̀yà. Àwọn ní Nàìjíríà ìyà yẹn kàn máa jẹ wọ́n gbé ní tá a bá fi gbogbo kìíní ilẹ̀ tá a ń máa tó pé láti yẹn ó nígbà tó ti bẹ̀rẹ̀ sí arrest àwọn ọmọ yẹn ló yẹ káwọn èèyàn tó ti bọ́ síta padà pé no àgbà. Ẹ wo Black Lives Matter tán ṣe ní Amẹ́ríkà èèyàn mélòó náà kó ṣe bọ́ destroy nǹkan bẹ̀ náà tí ọ̀rọ̀ protest bá ti dé irú nǹkan báyìí ò lè ṣe kó má ṣẹlẹ̀ èèyàn mélòó náà fẹ́ kó l'Amẹ́ríkà. Ṣé rí àwọn olóṣèlú wa yìí nítorí wípé ẹ̀mí kankan nínú àwọn èèyàn wọn ò lọ sí ọ̀rọ̀ yìí náà fi tún ní agbára láti tún máa arrest àwọn èèyàn torí wípé kí ni ṣé àní sùúrù tó ní Nàìjíríà ṣé àní sùúrù tó nílẹ̀ Yorùbá ẹ wo ọdún tí ìyà ti ń jẹ àwọn èèyàn kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ protest ẹ wo ọdún kò síṣẹ́ kò sí kankan ṣé wọn ò fẹ́ ká sọ̀rọ̀ rárá ni ṣáà gbọ́dọ̀ sọ̀rọ̀ ni ṣé ká dákẹ́ kíyà máa jẹ wá káwọn dẹ̀ máa gbádùn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo ibi tí ẹ bá wà gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọ̀mọ̀wé ẹ dìde ẹ lo agbára yín ẹ má jẹ́ kí àwọn ẹ̀mí tó ṣòfò kó ṣòfò lásán. Ohun tó ń ṣẹlẹ̀ yìí sìn tí a bá dákẹ́ àwọn èèyàn ò ní fẹ́ protest mọ́ wọ́n á ní àwọn tí wọ́n kó tí ìyà jẹ wọ́n gbé. So tẹ́ ẹ bá já ọ̀rọ̀ protest sílẹ̀ nígbà tí ò bá sẹ́ni tó máa gbà wọ́n lẹ̀ oníkálukú máa múrí pamọ́ ni pé èmi ò lọ torí ìgbà tó kó àwọn tó kó kí làwọn èèyàn ṣe sí. So ẹ jẹ́ kí á dìde ká gba àwọn ọmọ ẹ̀ sílẹ̀. Dáwọ́ bí wúmà yẹn ṣe sọ ká gba agbẹjọ́rò káwọn tó mọ̀wé náà kọ́ dìde kọ́ ràn wá lọ́wọ́ láti jẹ́ pé kọ́ rí visa àwọn ọmọ yìí. Àwọn ọmọ yìí ò gbọ́dọ̀ ṣọdún níbẹ̀ yẹn o torí ojú gbogbo wa ó ní àwọn ọmọ yìí ìjà gbogbo wa náà ń gbé o tá a dẹ̀ wá nú ilé táwa ń jẹun. Irú nǹkan bẹ́ẹ̀ báyìí gbogbo wa tá à ń ṣoṣo náà ló yẹ ká pariwo yẹn síta ká fi support wọn. Ẹ láti fi ẹ jọ kí gbogbo wa gbogbo bá a ṣe máa gbà ọmọ yẹn sílẹ̀ wọn à gbọ́dọ̀ ṣe ọdún níbẹ̀ yẹn o tán bá ṣọdún níbẹ̀ ìyà jẹ gbogbo ọmọ Yorùbá ìyà jẹ gbogbo Nàìjíríà gbé ẹ ṣe ó dàárọ̀. You are welcome ma. Òótọ́ ni gbogbo wa pátápátá ẹ jẹ́ ká show love fáwọn ọmọ wọ̀nyí ẹ jẹ́ ká support wọn ẹ jẹ́ ká ṣe show ká pariwo síta. Bàbá mi ò ní àwọn nǹkan tó ń sọ allegation ni o tó bá jẹ́ pé ó lọ rí bẹ́ẹ̀ ẹ tètè lọ ṣàtúnṣe o torí àná òjọ tèní o tèní òjọ tàná o a ti wà lọ́rùn yín o a ti fi gbogbo ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrì àfikọ́ yín lọ́rùn bàbá Ọọ̀ni. Bàbá wa Ọọ̀ni Ògúnwùsì Ọ̀jẹ́jàdé second a ti fi gbogbo ọmọ ilẹ̀ Yorùbá níbi tá a ti kéré from zero tó àgbàlagbà pátápátá a fi gbogbo wọn including me àtẹ̀bí mi a fi kọ́ yín lọ́rùn tí ìkọ̀kọ̀ tí àwọn ọmọ darandaran bá tún wá tán wá àtàkì wa ẹ̀yin lẹ ṣe o eléyìí tẹ́ ṣe báyìí ó ti wá dé bẹ̀gẹ́ ẹ̀yin dẹ̀rẹ́ gbogbo àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá pátápátá tí wọ́n ti ń pe àkíyèsí wọn sí àwọn nǹkan tó yẹ kán ṣe látijọ́ ẹ̀ kò sí kankan tó ẹ̀fẹ̀ gbéyàn kankan lọ kọ́ọ̀tì o ẹ̀yin ní ọba àkọ́kọ́ tí mo rí tẹ́ ẹ gbéyàn lọ tẹ́ ẹ sú èèyàn lọ kọ́ọ̀tì ṣé ti wá rí pé àwọn tẹ́ máa gbé wa lọ kọ́ọ̀tì nísìn ó máa pọ̀ gan ni èmi ò bú yín o òótọ́ ọ̀rọ̀ lèmi sọ o on behalf of àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ wò ó ẹ má lọ tọwọ́ bọ̀wé tó máa dogun tó máa dọdẹ o torí pé gbogbo wa ara ń kan wá ó ti sú wa àwa tá wà ní abroad gan ti sú wa ìnira ti pọ̀ ẹ jẹ́ ká rí mú mi ẹ jẹ́ ká lè fẹ̀dọ̀ lórí òróòró. ẹ wò ṣẹ́rí àwọn ọmọ yẹn ṣẹ́rí àwọn ọmọ yẹn tán kú yẹn tí a bá tí rí àwọn tó máa support nínú àwọn elders nínú àwọn àgbàlagbà tó máa dìde
tí àwọn ọmọ mi bá jáde wọ́n máa tún kó wọn ni o tí àwọn ọmọ mi bá jáde wọ́n máa tún kó wọn ni a ní máa fi ẹ̀mí àwọn ọmọ ìṣòfò a ní máa fi ẹ̀mí wọn ṣòfò tí àwọn àgbàlagbà ìyá àwọn àgbàlagbà òṣì àdánù yìí tí wọ́n bá sì wake up kó support wa kó dìde fún wa wọn ò ní gbọ́ o wọ́n máa tún máa kọ́ ọmọ yẹn sí ni ẹ̀ wọ́n jẹ́ ká tún fẹ̀mí àwọn ọmọ ìwé ìwúlẹ̀ lẹ́ẹ̀kejì o ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe rí táwọn ọba tẹ̀ ń sọ èmi ò láìbẹ̀ ṣe sọ wípé àwọn olórí kíkan ó ń pẹ́ kó lórí tó dóko ajá à ń gbàdúrà à ń ṣépè fún ọbí kọ́kọ́ ló máa gbàgbà ni èpè tá à ń ṣẹ́ fún ọ̀nà kan ló máa gbà ṣẹ èpè ló ń jà wọ́n nà ó ń pẹ́ kó lórí tó dóko màálù ó dóko kí màálù máa dóró lórí lójú kábíyèsí kí ló wà pàdé nìyẹn wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ́yà ni wọ́n máa ṣẹ̀ sí nà wọ́n máa ṣẹ̀ sí wọn tí ì ṣẹ̀ sí rárá wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni because ọlọ́run rí pé alálẹ̀ ilẹ̀ ti dìde ó ti ń bá wọn jà nítorí pé wọ́n fìyà jà àwọn ọmọ yìí nǹkan tó yẹ kó ṣe wọn ṣe ìgbà tó yẹ bá lọ sí asọ̀rọ̀ lọ sọ rọ́bìṣì náà tí kò lè jà fún ọmọ ìlú ẹ̀ ẹ wá ní àwọn olórí ẹ̀ ń dóko ẹ ṣíṣì máa dó lórí kí ló ń ṣe yín bẹ́ẹ̀ wọn máa dó lórí lójú ọba wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni ẹgbẹ́ tí wọ́n yẹn ti sẹ́gbẹ́ kan ẹ tó bá ṣàtúntì ẹjọ́ ẹ̀yin tẹ̀ ń gbóhùn ni tẹ́ bá ti ní solution tẹ́ wọ́n pẹ́ ní good solution ẹ má sọ lórí platform yẹn jọ nítorí ọlọ́run nọ́mbà tó wà lórí tán pin down yẹn ẹ kàn ara send message fún wọn pé ẹ ní idea tí solution kan tó ń lọ nàìjíríà ẹ send ẹ sí yèyé dára. lórí bí ìṣó ti yẹn ẹ jẹ́ ká code everything àwọn bá yẹn wọ́n ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yà ni o wọ́n á jẹ pátápátá ìwọ̀n sí ìjẹ̀yà. ẹ ṣé gan ni màámi God bless you ma. Torí ọlọ́run bàbá mi Ọọ̀ni tẹ́ ẹ bá mú lẹ́tà wá àwa tẹ́ ẹ máa sá fún lẹ́tà pọ̀ gan ni o. nǹkan tí mò ń try láti sọ ni wípé ẹ bá ní pé gbogbo àwọn ọmọ nàìjíríà dání bẹ̀ wọ́n pẹ̀lú àwọn ọmọ tán kò yẹn àtàwọn government workers ṣé gbogbo wa ò lè dá sẹ́lẹ̀ ni gbogbo wa pé kán pe àwọn ọmọ yẹn lẹ̀ àwọn haúsá tí wọn ò lè challenge wọn àwọn ọlọ́pàá ò lè challenge wọn wọn á lọ free yorùbá bí bá ń lọ jẹ́jẹ́ rẹ̀ mú dájú wọn gbóhùn tí ń bẹ lápò rẹ̀ ni wọ́n á yẹ̀ wò ẹ dákun ẹ bá ní tó ń ta àwọn èèyàn kọ̀ọ̀kan jí títí protest ní ìbátan jáde gbogbo wa náà ti rẹ kò lè rí bí ìtàtijọ́ mọ́ kò lè rí bẹ́ẹ̀ even though àwọn ọlọ́pàá àwọn ọjà ìlú ti ń bá wọn láti jáde ibi lẹ́nu ìwà ẹ̀ ní ìsìn wọ́n ń kán káàkiri gbogbo agboolé ní àdúgbò tí mo ti ń kọ́ ní ọ̀rẹ́ ní Ondo State wọ́n káàkiri agboolé tí wọ́n ń bẹ gbogbo àwọn àgbààgbà kan jọ kan jẹ́ káwọn jáde anybody ò tí ì fara mọ́ tó ti yé ẹ dákun ẹ bá ní wọ́n pe àwọn tó sẹ́ni ọ̀dà gọ́ọ̀mẹ̀ntì ẹni wọn kíkálukú sọ jí kíkálukú daṣẹ́ lẹ̀ nígbà wọn bá wípé àwọn ọmọ haúsá náà ṣe tí wọ́ń gbà káà protest yẹn wọ́n mú nǹkan kan wọn. àwọn adájẹ́ yorùbá nìkan náà ni wọ́n ń halẹ̀ mọ́. ṣùgbọ́n ní ìsìn Ìgbòho tí anybody ń dákọ̀ wọ́n mọ̀ wulẹ̀ dákọ̀ Ìgbòho mọ́ silent ká fẹ́ ṣe. àwọn tó ń lé bí Ìgbòho náà ń bẹ tó bí gbogbo ẹ bá ti dàrú ní ìsìn àwọn èèyàn ó jáde mọ́ ní ráwọn èèyàn wú ní tẹ́lẹ̀ mọ́ ibi ìbọn ni wọ́n yìn gbogbo nǹkan tá a bá tó lè ṣe ibi tẹ́ ni wọ́n gbé àlọ́ kóòtù ní àti nǹkan ni kò sí lọ́ọ̀yà gidi ní Nàìjíríà o àbí tẹ́ ẹ bá ní lọ́ọ̀yà ní bẹ́ẹ̀ tí ó stand lókù tí ó bá ti jẹ́ pé ní lọ́ọ̀yà Nàìjíríà ni ẹ̀rọ ìmọ̀ pa torí wọ́n lọ pa tí ò bá ti sọ ohun tó fẹ́ fọ wọn wọ́n lọ pàdánù ni tó gbọ́dọ̀ tèmi ṣe jẹ́ nìyẹn o. nǹkan tí last caller mi sọ ẹ ní tẹ́ láéláé kọ́là yìí gbogbo kọ́là pátápátá gbogbo wa wọ́n ní kí ló dé tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Nàìjíríà tẹ́ ẹ lè dáṣẹ́ lẹ̀ wọ́n dẹ̀ ń kó àwọn ọmọ yín lójú yín it is true kẹ́ ògidì ọ̀rọ̀ ni bàbá mi yẹn sọ wọ́n ní nígbà tí wọ́n ṣe peaceful protest yìí EndSARS protest ṣebí lótìtọ́ àti lódodo ṣebí wọ́n ṣe protest náà ní nọ́ọ̀tì ọmọ mélòó ni wọ́n pa ní nọ́ọ̀tì ṣé wọ́n rán àwọn military sáàrin wọn kan lọ ṣúùtì wọn ò rán wọn o kò sí military tó lọ bá wọn àbí military lọ bá wọn ni kò sí àdẹ̀gbọ́ pé ẹyọ èèyàn kan báyìí pé wọ́n yìnbọn lù South West yìí náà ni ìsáyédà kó jẹ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ Yíbò lọ́dọ̀ ní north ní east lọ́hùn àbí ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá àwa yìí náà níná máa pa tó di extend wọ́n wá wọlé wọ́n tiẹ̀ wá fi dámọ́ ní kékèké lóru náà wọlé nísìnyí
wọ́n á kó aṣọ ọ̀fọ̀ wọn, aṣọ military wọ́n á kó wọ̀, wọ́n á wá lọ máa wọlé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní mú àwọn youth, wọ́n á máa nà wọ́n, èyí tá ń pa wọ́n á gbé lọ. Wọn ò dẹ̀ gbúdọ̀ sọ̀rọ̀, ẹbí wọn ò gbúdọ̀ sọ̀rọ̀, tó bá sọ̀rọ̀ wọ́n á lọ kúkú kó gbogbo ẹbí wọn. Ẹ wá wo ibi tí wọ́n ti lọ sínú ilé tán mú ìyá àgbàlagbà tí wọ́n bolé gba nídìí. Ní ọ̀dọ̀ wa yìí náà ni wọn ò ní ṣe ní nọ́ọ̀tì. Ẹ̀dẹ̀ ní pé ká má sọ̀rọ̀ fáwọn ọba, ẹ̀dẹ̀ ní ká má bá àwọn àgbààgbà wí, ẹjọ́ àwọn wo ganan fún wọn ní àyè yẹn. Torí tá a bá sọ pé àwọn aráàlú afẹ́tẹ̀kì action lọ́wọ́ wa, ẹ̀yin àgbààgbà òun náà kọ́lẹ̀ ti sọ pé àti ìbẹ̀rẹ̀ action o. Ó ní bàbá wa òní tán ní ẹ ti lọ bá President Buhari, ẹ ti sọ fún wọn pé gbogbo nǹkan tó bá ti fẹ́ lẹ́yìn máa fẹ́ torí kẹ́ lè wà lórí ibẹ̀. Ọba tó jẹ́ tí ìlú rójú orúkọ ò ní parẹ́ láíláí bàbá. Èyí tó jẹ́ tí ìlú tún rí bákan náà orúkọ ò ní parẹ́. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan ni mo fẹ́ kẹ́ mọ̀ bàbá mi Ọọ̀ni tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tẹ́ ṣe. Òjò tó ṣú tó fẹ́ rọ̀ yìí Ọlọ́run ló mọ iye ẹni tó máa pa kó tó dá ni o. Àáfàá lọ̀rọ̀ yín o bàbá mi kábíyèsí tó ṣe bí òwe. Àáfàá tó níyàn àmú ni ọmọ tí ẹ̀gọ́ ò ní jẹ tíra. Ṣé ìbẹ́ ẹ̀yin náà dẹ̀ kúkú mọ̀ ní pé ẹ̀yin gan tẹ́ jẹ́ ọba ilẹ̀ Yorùbá ẹ̀ wà lára àwọn tágẹ́ẹ̀tì tó fẹ́ wá mú tó fẹ́ wá àtáàkì kò yé yín ní ẹ̀ mọ̀ ní. Gbogbo loyalty tẹ́ fi gbogbo wa tẹ́ ń ta àwa ọmọ ìran yín, tẹ́ ń tà wá fún àwọn ọmọ ìran darandaran, tẹ́ kó gbogbo àṣírí wa, tẹ́ kó wọn lé wọn lọ́wọ́ ibi tí wọ́n ti lè rí àyè wọlé sí wa lára bọ́ṣe máa pa wá tá a fi dín wa kù kọ́ lè kó wa lẹ́rú. Bàbá mi Ọọ̀ni ẹ ti gbàgbé ni ipe àfáà tó níyàn á mú ọmọ tí ò ní jẹ tíra, ẹ̀yin gangan wà lára àwọn tá à ń jà fún. Lẹ́yìn ìgbà tó ti gbàṣẹ lẹ́nu yín bàbá mi Ọọ̀ni, àṣẹ ò sí mọ́, àṣẹ ti lọ. Torí wípé local government common local government chairman bó ṣe wà yẹn tó bá fẹ́ rí yín ẹ̀yin lẹ máa lọ rí lọ́fíìsì ẹ̀, ṣé bó ṣe yẹ kó ṣe wà nìyẹn. Bàbá mi Ọọ̀ni ẹ̀kọ́ tọ́ka sí àṣẹ kan tẹ́ lè pa ní ilẹ̀ Yorùbá tó máa múlẹ̀ tí ò ṣe pé tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé tán fi àyè gbà kò sí àṣẹ kankan mọ́. Àbẹ́yìn kò ṣòro pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ àmọ́ bó ṣe ń lọ a máa ń ṣí ọ̀rọ̀ kù mà ní, a máa ń gbójú kúrò nínú àwọn nǹkan kan mà ní. Kò yẹ kó tún jẹ́ ẹ̀yin bàbá mi Ọọ̀ni tí àwọn yúùtù yìí tán máa wá bá yín tẹ́ máa bá wọn ṣeré abẹ́rẹ́ bá kiri inú gbogbo fídíò tẹ́ máa bá wọn ṣe ni. A jẹ́ wípé àwọn ọmọ tó rí jẹ àwọn ọmọ ilé nìyàn àwọn ni lẹ fàmọ́ra, àwọn lẹ ń bá ṣe, àwọn ọmọ kò lè nìyàn ẹ bá wọn ṣe. No wonder tẹ́ máa wá sábúrọ̀dù tẹ́ ní ká wá máa san $100 àbí $100 ká fi máa ya píṣọ̀ ká fi máa rí yín. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Tọ́ba bá wá sí ìlú òyìnbó ṣèbó yẹ kó wá bẹ àwọn ọmọ Yorùbá wò ní pé ṣàlàáfíà lẹ́wà o, ẹ kú rọ́jú o, ẹ pẹ̀lẹ́ o, òtútù yìí pọ̀ o, orí adé àgbè wá o, ẹ kàn ní kẹ́ wá wà láfíà wa ni o. Àwa tá torí pé ẹbí wa ré kò sọ́mọ Yorùbá tó ń bí ré, ẹbí wa ré ẹ̀kọ́ wa ré, àwa làwa wá mọ̀ pé ó ní ẹ̀tọ́ fún bàbá wa orí adé. Nǹkan tó ní kálukú wá bá wa ní àmà wá mú wá nígbà yẹn á jẹ́ àjẹmọ́nú títí yín. Ṣùgbọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ o, condition lẹ́ ń gbé wa àtàwọn àrò mẹ́ta yín. Eléyìí tún ti wá délẹ̀ ẹ̀yin lẹ tún wá lọ lélẹ̀ tá wá kò sí bàbá Ọọ̀ni. Àwa tá ẹ máa sáàfù ní court letter ó pọ̀ gan ni o, kò ń ṣe ìyá wa nìkan o, ìyá wa nìkan kọ́ lẹ máa sáàfù ní court letter o, àwa tá ẹ máa fún ní court letter àpọ̀ bàjẹ́. Ṣùgbọ́n ṣe rí court letter àtàsìkò yìí kò jọ tí màmá wá o, torí àpọ̀ àjókòó tí ìyá lego mọ́ yín ni a ti di tipẹ́tipẹ́ mọ́ yín. Bàbá Ọọ̀ni ó tán lẹ́nu ó kù níkù, èmi ò tó ní ìyá lẹ mọ́ yín, mo kàn ń sọ fún yín ni èyí tẹ́ ṣe yòókù díẹ̀ káàtó. Ó ti pẹ́ tán ti ń sọ̀rọ̀ yín tá à ń sọ pé irọ́ pẹ̀lú ilé ìgbẹ́ wá ṣe kódà ohun tó tún ní lójú ojo lè lọ. So ọ̀rọ̀ rẹ o ní Nàìjíríà ẹ̀yin èèyàn mi, ẹ̀yin teachers, ẹ̀yin government workers, gbogbo yín dákẹ́ mímímí lórí gbogbo ọ̀rọ̀ yìí láti ìgbà tó ti ń kó bájú tó ń kó bá mú, gbogbo yín dákẹ́. Ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́. Kò dẹ̀ mi kó tó mo understand yín torí pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni ẹ̀rù ń bà yín pé tẹ́ bá dá sí wọn á padà gbaṣẹ́ lọ́wọ́ yín, at least àtọ́làtọ̀ náà ń bad. Ó burú ó kéré ni ọkọ ìyàwó ṣáà lọ́ọ̀dì bó bá dalẹ̀. Ṣùgbọ́n o tẹ́yìn náà bá bọ́ síta tẹ́ ẹ fẹ̀hónú yín hàn kò bàjẹ́ o, ẹ̀yin náà lẹ kúkú bí àwọn ọmọ wọ̀nyí jọ. Ṣé ó ní sacrifice kan tó kéré jù àbí tó tóbi jù fún àwọn ọmọ wọ̀nyí ni? Ẹ̀yin government officials ẹ dìde náà sọ̀rọ̀ yẹ̀yin náà ẹ dá sí i. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ní ministry, ẹ̀yin teachers, gbogbo yín pátápátá ibo gan lẹ́tí ẹ̀ fi sí. Kí ni èrò ọkàn yín?
a fẹ́ mọ̀ èrò ọkàn yín, a fẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ torí pé gbogbo yín dákẹ́. Ẹ̀yin náà bọ́ síta ìṣe nǹkan. Àláyé tá a wà nísìnyí, ipa tí àwọn obìnrin ní láti kó torí ayé yìí ti bàjẹ́ jù ṣẹ́dẹ̀ mọ́ páwa nìyá ayé, àwa nìyá ayé, àwa la bí wọn, àwa la láyé torí ohun tá à ń ró méjì aṣọ ọkùnrin ò lè tó méjì ṣòkòtò, ohun tá à ń gbé sínú tá à ń rẹ́rìn ọkùnrin ò lè gbé. Ìdí tá a fi jẹ́ ìyá nìyẹn. Ẹ jẹ́ ká dìde, ká fọwọ́sowọ́pọ̀, ká ṣe kó dára. Gbogbo ẹ̀yin ìyá tó kù, gbogbo ipá àti agbára tẹ́ bá ní, ẹ jẹ́ ká fẹ̀yìn àgàgà yín ilẹ̀ Yorùbá. Ó yẹ ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá, ibo lọ̀jà yín wà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká pín ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká gbé ilẹ̀ Yorùbá dìde. Àwa là ń lóyún, inú wa ló ń gbé lóṣù 9, àwa la tún bí, tá a bá tún bí tán gbẹ́sẹ̀ níbí. Oúnjẹ àkọ́kọ́, gbogbo everything àti wípé gan ọmọ kì í dàgbà lọ́wọ́ òbí ẹ̀. Bó bá nǹkan ọmọ dàgbàdàgbà kó dàrúgbó tí ìyá ẹ báyìí wà láyé, ọmọ náà ló sì máa jẹ́. Ẹ̀yin ìyá mi, ó yá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ká fi kùlùkù, ká foríkorí. Ẹ jẹ́ ká dìde gbogbo ọ̀nà tá a bá gbégbà tá a mọ̀ láti dìde sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ jẹ́ àbí Yorùbá nation, ẹ jẹ́ àbí Yorùbá nation. Ẹ jẹ́ àmú àtótónu, kò ń ṣọ̀rẹ́ mi, kò ń ṣe fáǹsì mi, kò ń ṣe kinní kan. Ẹ jẹ́ àgbé yẹn kúrò. Ìyà yìí ti pọ̀ jù. Kò sí ẹnìkankan, kò sí president bí 200 presidents ń jẹ ní Nàìjíríà with the same that stupid constitution. The same inú ìyà yẹn la máa wà. Ìyà lórí ìyà, òfò lórí òfò ló máa jẹ́. Ṣé rí Yorùbá nation yìí, èmi kàn mọ̀ pé a máa gbà á. Ẹlẹ́dẹ̀ wa dọ̀yọ̀, ariwo ló kàn máa pọ̀. Gbogbo àwọn ọ̀tá tó bá wá sọ pé àní gba ilẹ̀ Yorùbá, àní gbé ìgbésí ayé tó nísinmi, tá a bá gbà lójú wọn, Ọlọ́run á fi ṣẹ̀yìn wọn. Ṣùgbọ́n ní ẹ̀yin àti èmi, Yorùbá nation, here we